this point mo ti wà beyond frustrated mi mo bí mo ṣe tún fẹ́ love boy kò sí nǹkan tí mo ṣe right tó bá rí mi pẹ̀lú ìṣinṣin ó máa jà. Jibola, go to Basope, that's your brother. My change. Just because I took off my jacket, you said he was doing like a raving dog. Jibola, okay, fine. Mo ti marry, mo gbà. Mi ò disturb ìyàwó ẹ̀ now. Kí la kúkú jọ máa date, ká kúkú jọ máa date. So, game to fair play nìyẹn. So you ruin the place, I fix it. Whatever, babe. All you do is take my money. And sit my fat ass down and wait for you to come and do the do. So àti normal padà because o sọ pé let's stop doing this wípé mi ni mo bẹ̀rẹ̀ you started it. It's a lie. Ìyàwó ẹ̀ fi mọ́tò gbà ẹ́ nítorí pé kó lè show love sí ẹ. Mo fẹ́ kó mọ̀ wípé mo love ẹ mo mọ̀ dá jókòó mo tiẹ̀ lè má bímọ mọ́ I want it to be just me and him. Nice one. Bọ̀ mí lọ́wọ́. Okay, ó bọ̀ mí lọ́wọ́ àbí. Money is not the problem. Òun ṣoríṣiríṣi àga fáwọn èèyàn ó lè ṣe àga sínú ilé títí ẹ. Ọlọ́run dọ̀bà aláṣìírí ó máa bá mi dáṣọ àṣírí bó ṣe àyè. 50 million naira. Adisa Tieni. It is the way we human beings handle money. Owó dẹ̀ ti rí pé àti sọ̀rọ̀ wa di ẹrú, ohun gangan wa ràn wá iṣẹ́. Ẹ jọ̀ọ́ bá mi. Hákò, owó mi dà. Èmi náà ni mo dé ìdílé tí mo dé. Ẹgbẹ́ gbẹ́yìn sọ́hùn jàre. Damn it, that's a pandemic. Bẹ́ẹ̀ kò fi lockdown sínú. Iṣẹ́ kì í pani, ayọ̀ ló ń payọ̀. Fótà ògógóró 13,000 fún. A sì tún lè láì ẹsẹ̀ ló lákìbù òkìrìkà gbàmí ọdún dé bẹ́ẹ̀ dé dùgbẹ́ ẹ̀ sóge. Many of us think the rich ones are happy. Bí sinmi kò ṣe wà kò lè gbéyàn lọ́bọ̀ ó lè pààyàn. But the rich also cry. Òjíṣẹ́ Elédùmarè. Ọjọ́ relé ayé òòrùn dé òòrùn relé ayé òréré lè máa wò ẹ lọ́jọ́ mú máa bọ̀ máa bọ̀. Káàbọ̀ kú ìrìn. Kí ló ṣe mí? Kí ló ṣe mí? Kí ló ṣe mí? Ọmọ mi, ọmọ mi, ọmọ mi, ọmọ mi. Mo lọ́mọ mi wá, mo lọ́mọ mi wá, ọmọ mi, ọmọ mi, mo lọ́mọ mi wá, mo lọ́mọ mi wá, mo lọ́mọ mi wá. Ní báyìí, àsìkò ti tó kó máa lọ sínú ayé láti wá jí iṣẹ́ tí Ẹlẹ́dùmarè rán ẹ. Apá ayé ò ní ká ẹ, apá ọ̀tá ò ní ká ẹ. Ó yá, máa lọ, máa lọ. Ọmọ mi, ọmọ mi. Látọ̀dọ̀ Elédùmarè àrùnwá mẹ́sà bímbárì. Orí mi jẹ́ kí n dààmú bímbárì. Ẹ̀dá mi jẹ́ kí n dààmú.
Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mo lálàá. Babe, o lálàá. Yes. Irú àlá wo lo lá? Mo lálàá. Kí ló ṣẹlẹ̀? Nínú àlá yẹn mo. Sọ̀rọ̀. Mo. It's okay. Tó bá lè rọ àlá náà fún mi. Bóyá wà lè sọ fún àǹtí mi tó bá dára àlá kí n pè wọ́n kọ́ wá. Nǹkan tí mo try láti sọ fún ẹ pé nínú àlá. It's okay. All right. Mo fẹ́ sọ fún ẹ sí. It's okay. It's okay. It's okay. Ilé ọkọ mi. Àfẹ́yàn gbogbo kó tó wọ̀. Kí ló wá ló dé báyìí? Òun nìyẹn. Òun ló jókòó ẹ orí bóyá ń wọ ẹkún mu. Àǹtí mi, ṣàìdé ló dédé tají látọjú oorun tó lóhùn lálàá. Bá ní ó dáa, ẹ̀rọ àlá náà fún mi. Ìyàwó bá lè sọ̀rọ̀. Kò lè lẹ́nu sọ̀rọ̀. Bóyá fẹ́ sọ báyìí, sọ̀rọ̀. Bí bá ṣe ń sọ̀rọ̀ yìí, ìyàwó mi ò sọ nǹkan tó ń rí lójú àlá fún mi. Bá ní ó dáa, máa lọ pa àǹtí mi wá. Tó bá ṣá lè bí mi sọ̀rọ̀, wà ṣá lè bẹ̀rù àǹtí mi, wà ṣá bọ̀ fún wọn kó rọ àlá tó lá fún wọn tí ó jẹ́ kó bóyá ń sunkún láti ìgbà yẹn ni. Ìyàwó mi, ń gbọ́, irú àlá wo ló lá? Àlọ́ ṣáà ń bọ ọmọ lẹ́rù kó má lè rọ̀. Mo ti dé báyìí. Ó ṣáà lókè mí lẹ́yìn ọ̀run. Ọkọ ẹ, èmi àti ìwọ náà ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé lójú àlá yẹn bí mo ṣe máa ń là àlá yẹn náà ni tó jẹ́ pé oyún yẹn máa jábọ́ lára mi tó tún máa jábọ́ ní ojú ayé. Ẹ̀rù wá ń bà mí kó má jẹ́ pé òkú lẹ́lẹ́jà ń tà tàbí kó má lọ jẹ́ pé ọmọ yẹn tún máa kú. Ẹ̀rù ṣe ń bà mí. Nǹkan tó dáa ó ní kó máa sọ síra ẹ lásìkò tó wáyé o. Má máa sọ̀rọ̀ òkú kìnnìkan bó ṣe lóyún láyọ̀ ẹ̀ ó máa sọ̀ láyọ̀ àtàlàáfíà. Wò orókùn ọ̀tún báyìí tó bá ti fi kúnlẹ̀ báyìí ó máa fi tòsì dìde ni. O ò ní sòwò èrùn mọ́. Má bá wọn ronú bẹ́ẹ̀. Ìwọ náà wò láti ìgbà tó ti dénú ilé wa ẹ̀ wàá rí i pé mo mú ẹ bí àbúrò mi ni. Mi ò mú ẹ ní mú ìyàwó. Ká wá ní pé o wàá lè sọ fọ́kọ ẹ tó jẹ́ ní àkọ́kọ́ tó yẹ kó o sọ pé irú nǹkan báyìí ló ṣẹlẹ̀ tó lè sọ fún un. Wàá dẹ̀ pè mí lórí aago pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Eléyìí tó fi ronú tó ń karibọnú kiri ká karibọnú òtọ́rọ̀ tí ń ṣèyàn. Nǹkan tó bá ti rí nínú ilé wa kọ́kọ́ sọ fọ́kọ ẹ náà. Òun náà ṣàlẹ̀ ní kejì ẹ. Ẹ̀rù ń bà mí bí eléyìí tó ṣẹlẹ̀ sí mi. Mo dédé dúró. Oyún ilé jáde. Bí kò mi ṣe wálẹ̀ nìyẹn ó flat fún bí 15 minutes. After 15 minutes, ikùn mi tún ga padà. Báwo ni mo ṣe fẹ́ la ẹnu sọ̀rọ̀ ẹ̀ lábẹ́ yẹn? Ṣé ń gbọ́ àǹtí mi? Oyún tó wà nù ẹ̀ o rí fún 15 minutes. Ìgbà tó tún wá di after 15 minutes oyún yẹn tún wá padà sínú ẹ̀. Ìgbà tí o máa sùn lálẹ́ o wo àwọn fíìmù píù 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 píù. Ìyẹn ló gbé sórí tó fi sùn. Ṣé rí nǹkan tí mo sọ bẹ́ẹ̀ yẹn gbà tẹ́yìn ò gbà mí gbọ́? Báwo ló kọ́ mi tó jókòó yẹn? Báwo ló ṣe fẹ́ gbà mí gbọ́? Ẹ sì mí ìwọ náà máa gbọ́ nǹkan tó ń sọ mi. Kò ṣe torí kò lè sunkún ni mo fi wá síbí báyìí o torí ká lè rí solution sí gbogbo nǹkan tó wà nílẹ̀ ni bọ̀wá tí mo gbọ́ o ní disappear ó jọ àwọn fíìmù ó fẹ́ gbé mi pa so that's why tí mo fi ń wòye pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n o ti ṣàlàyé fún wa bẹ́tà ń sìn mo fẹ́ ọ̀rọ̀ ńlá ni aya mi sọ kalẹ̀ yìí o a máa nídìí ká gbàdúrà o a máa nídìí ká gbàdúrà dáadáa. Àdúrà la máa gba wo Ọlọ́run tó ti ṣe débi tó ṣe dé yìí èmi mọ̀ pé Ọlọ́run yẹn ó máa jẹ́ ká rí ọmọ yẹn báyìí a máa gbé jó tá a máa ṣe kó mọ táyé máa gbọ́ tọ́run máa mọ̀ gan ni má sunkún mọ́ mo fọlọ́run bẹ́ẹ̀ jọ ó ti gbọ́ ìwọ náà má ronú o ṣé mo pé wọ́n lo lórí ilé ìwọ ló máa sá sókè tó máa sá sódò tó máa wá jíjẹ tó máa wá mímu. Òun ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ bí tó ti ń gbọ́ kó stop àti máa sunkún náà báwo ìfẹ́ lọ bí iṣẹ́ báwo lọkàn mi ṣe fẹ́ balẹ̀ pẹ̀lú ẹkún tó ń wà mú yìí. Nǹkan tá a máa ṣe é sì ni pé ẹ jẹ́ kí n tètè lọ deliver gbogbo ọjà tó wà lọ́wọ́ mi fáwọn kọ́sítọ́mà mi kí n kúkú wá jókòó tì yín kẹ́ ẹ mọ̀ pé léèyàn ọkàn yẹn á balẹ̀. Àfa ọmọ ogo. Àlẹ́ ní iṣẹ́ àjọ máa fa
ṣèwé kó géwé àti ṣèwé sí bọ́ọ̀lù. aláyé tẹ́lẹ̀ pẹpẹ. bí a ṣe Ọlọ́run gbéṣẹ́ yẹn fún wọn. ó soft gan. jẹ́ kó mọ̀ sára. QLOS kò yẹ. gbé síbẹ̀ tẹ̀sùn jẹ́. ó ṣáà rí pé wọ́n ń bà sórí pé wọ́n ń bà lọ́balọ́ba ló máa ń bà. kò ségèlè. ọ̀gá sẹ́ẹ̀tì sí bọ́ọ̀dù jàre kó já fẹjọ́ lẹ̀ ṣóṣì ń lọ ni. ẹnu rálámbò. wá ṣe o ṣọ́ pé wọ́ọ̀sì tó kó wá yìí kò dọ́wọ́ ẹ̀ mọ̀ ṣá. kí ló ń ṣe ara Kwara State ó ṣáà rí pé ojú ẹ̀ láyé jáwé mi ládẹ̀ ṣíwèé ayọ̀ ogun kan tó yẹ ká yọ kó mi ayọ̀ ṣàkí kó nóòrò rẹ̀ ràn. kò sí èrè ó kà mí ò lè fẹ́ jẹ ó pọ́n lẹ̀ ó kún lọ́la ó máa ń ru ni owó ta bua owó tí ò gbọ́ nǹkan kan. àwọn play kìíní dáadáa jàre ṣe kìíní yẹn fún wọn tí ń dọ̀ mí. ó kéré gan máa fọ. sẹ́ẹ̀tì sí bọ́ọ̀dù ogó ṣóǹdì inú tẹ́tẹ́ ni mọ́dà wa. wá active pẹ̀lú ẹsẹ̀ má ṣe wèrè pẹ̀lú mi. máa ń ràn. ṣe kìíní yẹn fún wọn magic finger. ọ̀rẹ́gzì. ọlọ́wọ́ ọdán. ọ̀rẹ́gzì. jẹ́ kọ́ mọ́ síbẹ̀. ọ̀rẹ́gzì. fígọ́ tó dáa. ó yá má mú omi olómi má jẹun ẹlẹ́ran ẹ̀yin tí ń jẹ ojú oúnjẹ ọlọ́run. káì. jẹ́ kọ́ mọ̀. rẹ́gzì. ìwọ ló ní fígọ̀ yẹn. kí gbé wọn débẹ̀. tó fi dórí wọn. kí gbé wọn débẹ̀. two. ìyá ẹ̀ ó yá sí. 3 nìkan ló máa pa wọ́n sí. kó wèlé màá tún jọ ẹ lójú ó yá. 30 ó gbèdé ìṣe gàdù. kí ló ń ṣe báyìí náà èmi complain play dáadáa náà mo ní ìdòwò nídìí ni màá gbowó yẹn ara ń kan mi o mi ì rí sí kan tó ń play látàárọ̀. play tó ń ṣe báyìí náà ojú ọjà ni mo wà yìí máa rówó oṣù tí ń fọ́ ni. o ti ń tọwọ́ bá pò jù. má fọ́ ọ̀tá yẹn ń tọ́ bá pò yẹn tá à ń yọ a ti máa tọ́ bá kà máa fi sílẹ̀ padà kí ló ṣe ẹ́ ṣe gbogbo yìí. mo tún believe ẹ lórí yẹn wàá ṣeré. ṣé o kí ló ṣe ẹ́ wàá ṣeré mo tún believe ẹ. ṣé o ń fọ́ fáwọn àṣẹ ni. àìlè kẹ́ àìlè ti jẹ gbáǹtì wọn. àfàrà Kwara ṣẹ́ṣin lọ àbẹ́ lọ sẹ́ẹ̀tì sí bọ́ọ̀dù mi ò ráyè ẹjọ́ sẹ́ẹ̀tì sí bọ́ọ̀dù kó tó ṣèwé fèmí. aláyé wọn farabalẹ̀ ń tiẹ̀ o. eléyìí tó jẹ ṣáínà eléyìí jẹ ṣáínà ó tún fún mi. rẹ́gzì. ìdán mi. rẹ́gzì. magic finger. rẹ́gzì. ṣẹṣẹ yẹn fún wọn sẹ. ìyá yín. bí wọn. bébì mi wà mí báyìí o fẹ́ jẹ mí. ó yá. orí ẹ̀ pàdé wa bí ìyá ẹ̀ rè ìwọ kẹ̀. wàá ṣeré. máa ró máa ró máa ró máa ró máa ró ìyá ẹ̀ ó yá sí. Uncle Kunle, ṣé owó tí mo sẹ́ni sí? Ìyá mi ó dùn gbàǹgbàǹ ó balẹ̀ pẹ̀pẹ̀ mo ti rí. But ẹ sọ fún pẹ́ tí rí náà. Ẹ wo ẹ má fi yẹn bínú mo ti mọ̀ pé mo ń bọ̀ lọ́dọ̀ yín torí ẹ̀ ni mo ṣe sọ̀rọ̀ pé tí má ti dé bí báyìí máa dúpẹ́ ilẹ̀ tí ń dúpẹ́ náà ni. Kò tiẹ̀ tó pé ó kàn ní nǹkan tó ń bọ́dà mi ni. Nípa ọ̀rọ̀ sinmi oyún tó wà náà ẹ̀ gbogbo effort wa kóyún yẹn lè wálẹ̀ oyún yẹn ò wálẹ̀ like what's going on. Tí mo bá ń sọ fún yín pé kò tí ì sú mi irọ́ ni mo ń pa ẹ̀yin náà mọ̀ náà ẹ mọ̀ pé tí máa ń rán mi iṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo dẹ̀ máa ń ṣe tó máa ń make sense mo mọ̀ wá ìdílé kan fi rí bẹ́ẹ̀ yẹn ó ti ń sú èmi náà kò yé mi. Nǹkan tó ń bọ́dà èmi náà nìyẹn bọ́ ẹ má jẹ́ kó sú yín tí n bá ní lose count ó ti máa tó bí oyún 6 tá a ti bàjẹ́ lára sí mi but this particular one ó stubborn gan kò wálẹ̀ ìmẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ Sherry ẹ̀gbọ́n yín jẹ́ nìkan tí mo nífẹ̀ẹ́ sí gan I love him so very much though ex-boyfriend mi ni but I love him so much mo dẹ̀ ṣe nífẹ̀ẹ́ though he doesn't want me anymore but me o I still want him in my life mo ṣe nífẹ̀ẹ́ please what can we do kí la lè ṣe mi ò lè lájú mi sílẹ̀ kí tá ló bọ́ kókó wọ̀ mo nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n yín gan ni. ẹ o wọ́n ti gbé wa wọ́n ti fẹ́ wa ṣàwárí èyí tí wọ́n gbé wa yìí last chance ni and the final take sure process Ọlọ́run. ẹ sure. ẹ o ó máa ná yín lówó díẹ̀. again. tó bá jẹ́ pé ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe ni ẹ ní bèrè lọ́wọ́ mi pé again. so bí èlò wà ní ẹni kí n mọ́ wá báyìí. ìyá mi ẹ̀yẹ kan ṣe 500k. 500k. Ọlọ́run. Uncle Kunle 500 náà pọ̀ náà. 500,000 tó wá jẹ́ pé ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe fún yín gangan ni ẹ máa mọ̀ pé púpọ̀ ṣe bẹ́yìn fẹ́ gbọ́n mi ni tẹ́yìn bá kàn ti tẹ́tẹ́lí successful ẹ kàn ló máa pack gbogbo báàgì yín everything ẹ máa pack everything ẹ pack lọ́sọ̀tọ̀ ẹ̀gbọ́n mi ẹ ti fẹ́
Ẹ sure. Ẹ tún sọ pé ṣé mo sure. Mo ní láti béèrè. Ẹ̀yin ẹ̀kan tẹ́wọ́, ó ti sure. Okay, tó bá jẹ́ kí bẹ́ẹ̀ ni, tẹ̀dẹ̀ sure. Màá send the 250k in then later. Màá balance pẹ̀lú half payment tó kù. 60-40 ló yẹ kó jẹ́. Ẹ ṣe 300. Kẹ́ wá ṣe 200 later. Okay, màá send ẹ. Ó dàbẹ̀. Èèyàn tẹ́ ó. Ẹ lè change. Ọmọ máa ń gbádùn ẹ̀bọ̀ sí ẹ̀. I still love you. Òní lọ́ọ̀fẹ́. Owó wà. Àjẹsẹ̀ tó lè ní sọ́ọ́bẹ̀rì. Wá kó wà. Everything dey. Get the baby. Jẹ́ kí n náwó fún ẹ. I want to spray my baby. Ayé ni máa jẹ kúsẹ̀. Èmi ò rọ́yàn. Níbo? Baby. Má ọ̀rẹ́ yìí. Ọ̀rẹ́ dàbí gbogbo oṣù àmì sójà ni. Wàá gbádùn kú ni. Ọlọ́sẹ̀ wàá lọ́kùn ní ayọ́ndọ́. Bẹ́ẹ̀ sọ, ọ̀rẹ́ mi. Àpà. Mo wà ókè. Ṣé wàá ókè? Pẹ́pẹ́pẹ́. Ṣé ó ń lọ? Orí bọ́tì mi ló wà ẹ̀. Ìkeje mo wà. Ìkeje. Wo nǹkan kan ni wàá fi ṣe mí. Tó o bá dórí 12 kó tó dúró, ó máa ṣe mí gan. Mi mà ní láìpẹ́. Máa gbé ẹ lójú. Máa gbé ẹ lójú. Ìyá náà. Ṣé mo lè mú dé orí 15? Kí ló ṣe ẹ́? Orí 15. As long as your capacity goes. Mo ti tọ́ lẹ́gbọ̀ọ́ díẹ̀. Àló máa jayé ẹ̀yin lẹ́ mọ̀. Àwọn máa jayé lánàá dà. Wọ́n ti kú, wọ́n ti lọ. Àwọn ló wà máa jayé. Ó ṣeré bì í. Ó yá. Bí a ṣe wọ́n ló ní níṣẹ́. Láńdé bí ò gbọ́dọ̀ wọn nílé aláta. Owó ò gbọ́dọ̀ wọn nínú ilé wa. Wọ́n bí a ṣe olówó ló sọ̀rọ̀. Tó ló bá ń sọ̀rọ̀. Kí tálíkà dákẹ́ ni. Ó ṣeré bì ìwọ́n ló nìyẹn. Ẹ jáyé fún àgbẹ̀lú yìí o. Ẹ̀gbọ́n ṣé wàá òkè? Ẹ wàá òkè. Tẹ́ bá wà òkè jẹ́ kí mo lè gbé kúrò ìgbà kan lọ jayé ń bò mí o. Ayé tí mi wà Ọlọ́run. Ẹ wo àbúrò bá a ti ń ṣe fàájì ó dáa ilé ní kò dáa ṣùgbọ́n ó yẹ ká lo 36 bó ṣe ń náwó yìí in fact ó kọjá nǹkan tó yẹ kó máa ṣe ó ti pọ̀ jù you see sórí tí ọba lówó lọ́wọ́ èèyàn máa lo làákàyè pẹ̀lú ẹ̀ ní sórí aláìsí bó ṣe rí owó yìí ṣé o mọ̀ pé ẹ̀sìn brọ́dà ẹ̀ tú ẹ̀ ló gbà ń rí owó yìí ó dẹ̀ mọ̀ pé òun ló ń jẹ tó bá wà nínú àpà tó bá dọjọ́ iwájú kò sẹ́ni tó fẹ́ bá ẹ jókòó rò ó gbogbo àbò dáhùn. Ẹ̀gbọ́n ẹ ti ń ṣe mí gan-an Ọlọ́run ẹ ti ń ṣe mí gan-an ẹ ti ń ṣe mí. kí n má bàa sọ̀rọ̀ tọ̀rọ̀ máa bì. Ẹ wá ṣé mo gbé wáyé bàbá ṣe fàájì ní abẹ́fẹ́ máa preach. Ìwé lè fẹ́ ṣe ọgbọ́n ó gbé mi wá ṣe fàájì ni. Wáyé fàájì lẹ wá ṣe ẹ jòkó kẹ ṣe fàájì ẹ pàṣẹ kọ́kọ́ tí wọlé tẹ bá fẹ́ máa preach ìṣòro àǹtà ìdí Friday wọ́n ṣe ṣòro o ẹ lọ gba mic lọ pásítọ̀ kẹ preach fún ọ ìdí báyìí no time for nígbàtí ẹ ṣe fàájì sí mi lọ́rùn ẹ ṣe fàájì sí mi lọ́rùn. àbúrò mi ò ní máa wù ẹ́ kí nǹkan máa bàjẹ́. owó ò lè tán owó tí ò kì í tán ni ó yá tọ̀tọ̀ rí mi 1 time tán tọ̀tọ̀ rí mi 2 times tọ̀tọ̀ rí mi 3 times tọ̀tọ̀ rí mi 4 times. ó ṣe bébì. abẹ ẹni ìdìbò ṣe ẹni ìdìbò. àbúrò àdá kò gbọ́rọ̀ mi. wàhálà wáyà wàhálà lóso wàhálà wáyà wàhálà òtó wàhálà òtó wàhálà wáyà. gbọ́dọ̀ sọ ṣé wàá ní sinmi lọ́rùn sẹ́yìn. gbà ìwọ́n náà fi dáàbò ó fi dáàbò má fún gbó ó ti yẹ ẹ sí ní gbogbo ìlọ́ra lórí agbó ìwọ́n náà gbà bẹ́ẹ̀ bébì owó ò lè tán o ẹyẹ ṣayé lọ sí o mi gan o ẹ má bẹ́ẹ̀ mo gan o mo gbọ́ wa náwó lè mi o. bí n bá rí. mo bá ọkọ mi eléyìí tẹ yọjú sí mi yìí báyìí ojú máa rọ lẹ́nu. ìyàwó mi ṣé fi máa fi style enter mi nìyẹn ṣé gbogbo àti máa ti ń bọ̀ níbi báyìí ni máa sọ fún mi pé mò ń bọ̀
mo kàn dẹ̀ ti miss ẹ̀yin àtẹ̀gbọ́n mi mo wá decide pé jẹ́ kí n lọ check wọn ìyẹn ni mo ṣe wá àbí like ni mo ṣe wá ni. Like ẹ ṣe gan-an but kí ni màá wá fi ṣe yín lálejò báyìí o. ìyàwó mi ẹ fọ́ níṣà ṣé mo dẹ̀ tún ti di àlejò nínú ilé ẹ̀gbọ́n mi ni. Ọkùnrin bẹ́ẹ̀ ọ ṣe mọ̀ since that ti wá báyìí ó kọ̀ yẹ kí n entertain pẹ̀lú little something mo lè sáré fix nǹkan kan fún yín o. ẹ o ìyàwó mi ẹ má stress ara yín jàre mo trust yín kẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ but then ṣe rí position tẹ wà bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ need stress rárá ṣe bí nǹkan ṣe ń bọ̀ mo yà store mo lè bá yín get àwọn kan tó lóyún máa ń crave pringles àti yogurt pé yogurt ó ti pẹ́ tí mo ti ń crave yogurt as a matter of fact kí n tó lóyún mi rò pé mo ti mu yogurt. tí mo ẹ ṣe kọ́ ni mo score nìyẹn ìyàwó mi. ó dẹ̀ tutù. ìwọ àyà máa kú ọ ó fẹ́ pa ìyá tó fẹ́ bí mi lọ́mọ ẹ̀mí méjì ló máa fẹ́ pa tí kò bá ṣe wípé ó máa wúlò fún mi tí n bá délé ayé ni mi ò bá ní kó fi ọwọ́ rẹ̀ ṣera ẹ̀ ìkà wọ ìkà yìí. ṣé ẹ lè tẹ force? ta ló tẹ force? You got that? Ó ti yé mi. Àwọn ọ̀ṣun wà bí o. Ó ti yé mi o. Irọ́ o. Bàbá ọkọ mi. Kí ni ìtumọ̀ ẹja ní àbákan? Excuse me, ṣé ìgbọ́ yóò bá mi? Nǹkan tí mo mì ní pé ṣé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti ń polówó fún sí mi lọ́wọ́ tàwa yìí kí n lè pé ọkọ ẹ̀ kí n kíkú ọ̀rọ̀ èèyàn. Ṣé yẹn lẹ mí bá ẹja àbákan? Ẹ má yàn kí n tàn yín kò kí n ṣe ẹja o scorpion ni scorpion kẹ̀. Ejò ṣe rí nǹkan tí mo bá pàdé níbẹ̀ yẹn plan tí mo gbé lọ kò work o scenario tí mo fojú mi rí mi ò lè explain ẹ̀ kò ṣeé sọ kò work. Wait, nǹkan tẹ́mí ni pé ká ṣe ń sọ̀rọ̀ yìí Simi ṣì wà live. Tí mo bá ṣe mistake báyìí a máa jàmùlà lílé ọkọ ẹ̀ lọ́wọ́ ni. Kò possible now. Simi ò lè wà láyé now. Kò possible. Èmi àti ilé agreement now. Agreement kò. Ẹ sọ fún mi pé nǹkan tẹ́rẹ̀ ṣe yìí ó sure 100% so how come tó wà láyé. Mi ò lọ mo try nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ tí n bá ṣàlàyé fún yín pé báyìí ló yẹ ṣẹlẹ̀ mi ò tiẹ̀ lè explain ẹ̀ nǹkan tí mi ò rí rí ni mi ò lè wọ́n pause mi wọ́n play mi ni ẹ mọ̀ kọ́ tẹ pause kí wọ́n tún tẹ play wọ́n yẹn ń ṣe mí nìyẹn honestly nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kò work mo try mo gbìyànjú gbogbo best ni mo ṣe ń pé kíkiní yẹn ṣàlè happen pé kẹ́yìn lè bọ́ sí ibi tẹ́fẹ́ bọ́ sí o ọ̀rọ̀ òṣì ló sọ lẹ́nu fún mi ó assure mi you were sitting here ó ní kí n fọkàn balẹ̀ mo sure pé nǹkan tó fẹ́ ṣe 100% ni ó lè gbowó lọ́wọ́ mi so what do you mean by it ó sì wà láyé. ó dùn mí pẹ̀ sí ń bẹ́ o tẹ́lẹ̀ pẹ́ express kan tí mi sọ ni ó máa yé yín jù báyìí lọ ó máa yé yín gan honestly ó máa yé yín kálẹ̀ pẹ́ wà ń bẹ́ẹ̀ sìn ẹ máa mọ owó yé lọ. mo ti gbọ́ kò sí wàhálà ikú ti jẹ lórí ẹ̀ lẹ́yìn nìyẹn tẹ́ni ò bá work ọ̀làṣà work so ìgbà wo lẹ́ ń padà lọ. padà lọ síbo ṣé ìgbọ́n nǹkan tí ẹ láìkì mi rárá o èmi ń lékun sí yẹn léjò sí mi ìyá mi ẹ yẹ kí n advice yín ẹ fi mú sílé ẹ jẹ́ kó máa fẹ́ra wọn lọ ẹ náà 7th attempt lélẹ́yìí alákọ̀ọ́kọ́ láti ṣe kò work ẹ jẹ́ kó máa fẹ́ra wọn lọ. wọ́n fún ẹ̀já ariwo ṣé wọ́n lọ sọ lẹ́nu jáde fún mi náà kí ló ń sọ kí ló mean by that. ṣojú báyẹn lọ ni. Kúnlé ó wá show mi náà kó máa work so kí mi lọ wọ́pọ̀ tèmi síwájú àbí kò sí wàhálà ó ṣe mi mo ti gbọ́ advice mo fẹ́ gba owó mi lọ́wọ́. Owó. O ti gbowó tó pọ̀ lọ́wọ́ mi náà so owó mi dà. Owó àti lówó ṣe rí nǹkan tí mo rà lọ́bẹ̀ ó tó 25 ṣe wá rí poison tí mo rà kò kí n ṣe poison tó lẹ́rọ̀ gbọ̀nà ọ̀run lọ straight ni kò work ni owó yẹn ti lọ. Mo ò sọ̀rọ̀ owó tí mo ti fún ẹ sẹ́yìn o eléyìí tí mo fún ẹ ní ìjẹta mi báyìí 500k ní fẹ́ gbà lọ́wọ́ mi láti gbowó mi kó tó kàn mí báyìí. sista mi mo ti. Bí ó ṣe sista ẹ owó mi dà. Mo ti gbọ́ ti yẹn gbọ́ tèmi ṣe rí owó tí mo ti lo owó yẹn kò lè work kò sówó wọn kan lẹ kò sí ẹ máa rí ẹ máa ríra ẹ máa ẹ tá bá ti rọpò ẹ pè mí o màmá wedding Ọlọ́run eléyìí mi ò lè attempt ẹ mọ́.
Simi, orí ìrònú yìí náà ló ṣì wà ní. Baby, kí ló dé tó ń ronú? Mo understand pé nǹkan tó ń ṣẹlẹ̀ yóò normal, but ìrònú ò ń ṣe nǹkan tó lè solve problem tó wà lẹ́yìn. Má ronú mọ́. Kí ni ó tún lè affect health compounding your health issues. Now, tó bá lọ ní hypertension, tó wá lọ add mọ́ normal pregnancy hypertension kọ́. Èmi náà máa ṣe gbogbo wàhálà yẹn kiri. And it will affect you as well. John torí Ọlọ́run, má ronú mọ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, tó bá ti di àárọ̀ ọ̀la, a jọ máa lọ rí pastor. Because nǹkan tó wà nílẹ̀ báyìí, I know that it is not normal. Tó bá jẹ́ àdúrà náà fẹ́ ká gbà ni, a gbà. Tó bá jáwé ni, a gbà. As a matter of fact, tó bá fẹ́ ká wá jókòó sí church, àwọn àkókò wa ń bẹ máa gbà wẹ̀ àtàdúrà. But please, don't think again. I know. I can't teach you because I don't know what's going to happen next time. I know, I'm so scared. Okay. I'm not feeling myself. I don't know if I can do this anymore. I'm just tired. Baby, it's okay. It's okay. Omokoto mashele. First thing tomorrow morning, I'm at a pastor. I try another mafia going. It's okay. Don't say this. It's okay. It's okay. Àdúrà la máa fi jagun yìí. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run. God, we hearken to our prayers. Okay. Show me to answer. You know what you're gonna do for me? You have to sleep. I'm right here beside you. Okay? Come. Check him up. Check him up. Oh yeah. Let's see what. Let's see what. Oh yeah. Now, come. Gently, gently. I'm right here with you. I'm right here with you. Okay? I'm not the first. I don't know. Wá nígà mo like ọwọ́ tó ń bá mi lò yẹn. Kílé tó ń ṣe báyìí irú pattern ò nìyẹn náà. Èmi àti ẹjọ́ play bet. Mo jẹ́ ó dẹ̀ kó wá mú kí ló ṣẹlẹ̀? Why? Why now? Why? Ọ̀gbẹ́ni má yẹ kí n mú ẹ ń gbòòrò. Tí máa mú ẹ máa gà ẹ́ lọ́rùn ni o. Ọlọ́run ò lè lọ o. My small daddy. My Gigi, kí ló ṣẹlẹ̀? Kí la bá débi? Ṣé ìgbà kí n gbọ́rọ̀? Ṣé mo sọ fún yín wípé kí ẹ má dọ́dọ̀ ọmọ obìnrin yẹn mọ́? Aláyé mo débẹ̀ mo lọ ṣe gangan. Mo kò jẹ́ kó mọ̀ pé kò sọ́wọ́ bẹ́ẹ̀ mọ́ ni. Ọlọ́run. Ṣé ìgbà ẹ̀gàn? Tí kò bá ṣe wípé ẹ̀gàn ni, ṣé ẹ ká tún dọ́dọ̀ ọmọ obìnrin yẹn? Mo gọ̀, mo lọ bẹ̀ mọ́. Ẹ wo, a ní mi ò tiẹ̀ fẹ́ láì méjèèjì papọ̀ mọ́. Tí ó bá gbọ́ báyìí, jẹ́ ìgbọ́ báyìí. Ọ̀yà, mo ti gbọ́, mo ní débẹ̀ wọ̀n, mo ti gbọ́. Mi ò fẹ́ láì méjèèjì papọ̀ ni o. Mo ti gbọ́. Mo kọ̀ wá fún ìwọ ni mi o. Èló ni mo gbà tí mo fẹ́ kúrò láti sí wàhálà báyìí. Ẹ jọ̀ọ́, aláyé yìí, tẹkinọ́lọ́jì wo ló ń lò gangan? Sọ́ọ̀tì wo ló ń lò? Ṣé àìní? Báwo ló ṣe mú ibi tí mo wà? Ọmọ tí máa gbà bí? Jẹ́ ń gbà bí? Máa gbà bí. Mẹ́sàáyà o. Mẹ́sàáyà o. Òjíṣẹ́ Elédùmarè.
Babe. Oh, they shake ya now, eh? Tó ń múra bí obìnrin, èmi gan tí mo jóbìnrin gan mo ti ṣetán ṣá máa tún máa pẹ́ lọ sí church ni. Be fast, please. Ní báyìí, ìṣẹ̀mí tó lò nínú oyún, ó ti tó. Kó wá sílé ayé, kó wá ṣe ètí Olódùmarè rú ẹ. Máa bọ̀, máa bọ̀, máa bọ̀. Babe, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Babe! Yeah! Yeah! Kí ló ṣẹlẹ̀? Kí ló... Yeah! It's okay. Hey! I'm in the church. I'm going to the hospital soon. Just take it easy, please. Ọ̀rẹ́ bàbá baby, hey, calm down. Kò sí nǹkan tó máa ṣe ìyàwó àti. Èmi fẹ́ ṣe fàájì ọmọ tuntun tèmi ní ọgbọ worries yìí kò necessary. But ó ti ń pẹ́ jù. It will be fine. Everything will be fine. Doctor. Ẹ jọ̀ọ́, ìyàwó wa nǹkan ṣó ti bímọ. Ìyàwó yín ti bímọ ọkùnrin làǹtìlanti. Ọkùnrin ló gidan bí. I told you, come on. Ìyàwó mi nǹkan, what about my wife? Of course, she's fine. Everybody will be fine. Yes, come on, man. You're begging, guy. Ṣé a lè lọ sí ward lórí wọn? Thank you very much. Akọ̀rọ̀ gidan bí. Ó rí bójú ọmọ ìṣe mọ́lẹ̀ kedere. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ayọ̀ wa máa délẹ̀. Àmín o. Ọmọ ìjọ wa bó ìmúmọ́ ni. Èwo ni pé ó jọ wá? Kí lẹ̀ ń sọ ẹ̀? Ẹ máa la dáadáa àǹtí mi. Ẹ sọ wípé ọmọ yìí jọ ẹ́. Ọmọ bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń gbẹ́jọ́ ẹ̀ máa sọ pé ọmọ bàbá ẹ̀, ọmọ dáàdì ẹ̀. Èwo ni pé ó jọ wá? Àwọn wo ló jọ? Ní ẹni tó ṣe pé àbúrò dádì wa tó wà l'Ógbómọ̀ṣọ́ lọ́mọ ìwà lọ. Irọ́. Àbúrò dádì wọn ló wà l'Ógbómọ̀ṣọ́. Lọ́mọ tó ṣẹ̀ dé sílé ayé, lọ́mọ mi. Ó dà, ṣe bẹ́ẹ̀ náà lè máa ń sọ pé mo jọ àbúrò dádì mi. Ẹ̀rọ ti same thing ni. Same thing gan náà ni. Sórí etí tetí báyìí ló fi jọ ẹ́ torí pé ìwọ náà ti jọ àbúrò dádì wa yẹn. Tẹ bá wo párí ẹ̀gùn ẹ̀ ti rí pé párí mi ló mú. Ó káre jàre aya mi aya ọlá, a kú oríire, ayọ̀ wa máa délẹ̀. Ẹ ṣe gan ni tí mi ẹ ṣe gan ni. Mo bá yín gbómi wá. Wo má ṣe gbogbo wàhálà tó ń ṣe ìmọ̀ o. Lélẹ̀ ìtọ́lọ́run ti ṣe tó ti bímọ fún mi. Tó yẹ pé láìpẹ́ láì jìnnà báyìí ó tún máa bí méjì lẹ́yìn eléyìí. Bẹ́ẹ̀ ni mo sọ. Tí jìnnà mọ́. Èwo ni ṣe mí tẹ̀sán? Wá jẹ́ gẹ́gẹ́ bí government office tàbí the second time. Ilé ìtàn bá sùn àti fún lóyún. Ilé ìgbọ̀n ò tí délé ayé tán. A máa prepare fún mi. Ìgbà mélòó Ọlọ́run máa ń fi gbàgbé sí ká tó bojú wò ká tó bojú ó ti gbàgbé pé bóyá òun lébọ̀ àbó òun ṣe wàhálà kankan. Èmi àti ọkọ mi àkókò ti sọ̀rọ̀ nípa thank you baby a ti sọ̀rọ̀ nípa ọmọ ọ̀dọ̀ yẹn bọ́ àti ìrẹ́lẹ̀ tó wà responsible. Rí responsible wo ìyẹn ló kéré jù èmi máa mú yẹn wá fún yín mo ti mú dé tán báyìí. So ẹ ní contact àwọn agents tó máa ń fáwọn èèyàn lọ́mọ ọ̀dọ̀ yẹn. Ẹ fi yẹn lẹ̀ àmọ́ kó tó wá máa ṣe wàhálà gbogbo ara ilé mi máa tẹ̀ fún ẹ tí gbogbo ẹ máa jiná kíákíá tó yẹ pé o máa ráyè tètè ṣe mí má gọra ẹ o. Kí n tó gbàgbé ẹ máa tẹ̀lé mi lọ sí ọ̀dọ̀ pásítọ̀ lọ́la so that ká lè lọ bá wọn sọ bá ṣe máa prepare fún ìkómọ. Orí yẹn sọ tó èmi bá ní kó pè wọ́n lórí aago bọ̀ ó máa dàbí àrífín àmọ́ lọ náà ni àmọ́ mo lórúkọ tèmi fẹ́ fọ́mọ yìí o. Okay, máa ń gbọ́ yín mọ̀. Àlàní. Orí mọ́mí ẹ fi pé Àlàní yẹn ti lóko jù.
kò ń ṣe orúkọ ìgbàlódé. Alani. Kí ló ní tó ń là? Má dọ̀kọ̀ ẹ lóhùn tí ẹ o. Ṣé o ti gbàgbé bí kò kéré tó máa ń kọrin fún pé Alani mi o, Alani owó. Èmi ò ní kẹ́ má sọ mí lórúkọ tó bá wù yín o. Àmọ́ Ọ̀ṣúndàrẹ ní láti wà nínú orúkọ mi nítorí pé ó ṣe kókó. Ẹ ṣeun. Ìkókó sọ̀rọ̀. Ẹ bà mí. Hold on. Mo fẹ́. Ọmọ ẹ ló sọ̀rọ̀. Gba ọmọ ẹ lọ́wọ́ mi. Don't stop that. Ẹgbẹ́ fún yẹn. Ẹjọ́ ẹgbẹ́ fún olórí ilé. Mọ́mí ẹgbẹ́ fún olórí ilé. Olórí ilé ló gbọ́mọ sínú fún oṣù mẹ́sàn-án ni. Àbí what's wrong with you? O jẹ́ gba ọmọ ẹ. Are you okay? What's that? O jẹ́ gba. Ọmọ yẹn ó fẹ́ mọyàn ló ṣe sọ̀tọ̀kùsọ̀ tó sọ ẹ̀ fún lọ́yàn jèrè. Kò mọyàn, mo ṣẹ̀ fún lọ́yàn ni. Ẹjọ́ ẹgbẹ́ fún bàbá ẹ. Ẹ mọ̀ kẹ́sì nínú. Ẹni sùúrù tí bẹ́ẹ̀ làgbàlagbà nílé ẹ gbọ́mọ ìdání náà ẹ gbé dání náà. Ó tún ti fẹ́ sọ̀kan mi, ó tún ti fẹ́ sọ̀kan. Àǹtí mi, ṣebí ìjọ sí tèmi wá sí ibà yìí tí mo ń sọ fún yín pé ìjọ tí mo lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi nǹkan tójú mi rí ojú mi ò rí rú ẹ̀ rí. Mo sọ fún yín pé nǹkan tójú mi rí níjọ́ tí mo lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi tí n bá sọ fún yàn Ọlọ́run wọn lè believe Ọlọ́run ajé wọn lè believe. Èmi gan máa ń dúró tán pé àwọn kìíní yẹn ò rí inú àwọn fíìmù ni mo ti máa ń rí táwọn nǹkan máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bó ó ṣẹlẹ̀ sí mi live. Mo lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi gbà tí máa débẹ̀ mo bóyàwó ẹ̀gbọ́n mi mo dẹ̀ kí ìyá mi o báwo ni o ó tọjọ́ mẹ́ta o. Àǹtí mi nǹkan tèmi gangan fúnra mi tí mo rà lọ bẹ́ẹ̀ pé kí n fún wọn o you got bàdẹ̀ pé you got jáde mo dẹ̀ ná sí ìyàwó ẹ̀gbọ́n mi bó ṣe máa stretch ọwọ́ ẹ̀ jáde báyìí wọ́n kàn tẹ pọ́ọ̀sì mi mọ ẹni tó tẹ pọ́ọ̀sì àwọn méjèèjì á tẹ pọ́ọ̀sì tá a dúró tá a gùn pa báyìí gbà tó wáyá wọ́n tún tẹ play mú ká ta ló ń control ta ló ń tẹ pọ́ọ̀sì ta ló ń tẹ play ṣe wáyé nǹkan tó bad jù tó ṣẹlẹ̀ tó mad jù òun ni pé yúgọ̀ tí mo gbé síta rẹ̀ ń pé kí n gbé fún ìyàwó ẹ̀gbọ́n mi ó dẹ̀ disappear. Ó mọ tó fi bà gbogbo ẹ̀ jẹ́. Yúgọ̀ ti disappear mo fọ́. Mo gbọ́ pé o ò rí mọ́ àmọ́ pọ́ọ̀sì àti play òun ó ti múlẹ̀ fún mi. Náà amọ̀ra wa ó ti múlẹ̀ fún mi mo mọ̀ pé tó bá sọ̀rọ̀ 10 irọ́ 8 máa wà ń bẹ̀ 2 nú ẹ̀ òun ló máa jó òótọ́. Ọlọ́run èlé mo parọ́ ẹlẹ́dàá yín wà ń bẹ Ọlọ́run mi parọ́ wọ́n tẹ pọ́ọ̀sì Ọlọ́run. Ẹlẹ́dàá mi ò sí ń bẹ̀ ìwọ àtàbúrò mi àtìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ lẹ́jọ́ wà ń bẹ̀ mi ì mọ anything pé oyún inú ẹ̀ yẹn ìwọ ẹ̀ lẹ́jọ́ wà ń bẹ̀ tí tèmi tó ṣẹlẹ̀ sẹ́mi kò sẹ́ni tí ò mọ̀ pé rọ́kọ́ kò ṣe rọ̀ àbúrò mi wà ń bẹ̀ ìyàwó ẹ̀ wà ń bẹ̀ ọmọ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bí báyìí ó sọ fún mi pé orúkọ tẹ máa sọ mí lélẹ̀ orí mi ò sí bẹ́ẹ̀ gan ọwọ́ mi dẹ̀ tún ń gbọ̀n ó rọwọ́ mi bó ṣe ń gbọ̀n ó sọ fún mi pé Ọ̀ṣúndàrẹ lòun máa jẹ́ o Ọ̀ṣúndàrẹ ni kẹ́ máa pò òun orúkọ tó bá wù yín ẹ lè sọ òun wo mo fẹ́ ju ọmọ yẹn lẹ̀ báyìí kán má máa pè mí lájẹ. àǹtí mi èdè ọmọ tó yẹn ṣẹ̀ bí ó sọ Yorùbá lórí tí ó sọ French ta ló kọ́ ní Yorùbá tó sọ Yorùbá. Torí pé Yorùbá ni wà ní tó bá jẹ́ pé French ni ó ṣeé ṣe kó jẹ́ pé French náà ló máa sọ lọ́jọ́ yẹn. ṣé ẹ sọ pé ẹ máa múlẹ̀ báyìí. èmi kí mo fẹ́ gbà ń bẹ̀ nǹkan tó ṣe wá dùn mí ni pé ó wà lọ́mọ ọjọ́ kan ọjọ́ kejì ó ti ń sọ̀rọ̀ ó ń sọ tóun fẹ́ àti tóun fẹ́ tó bá fi máa pósù kan ọdún kan báyìí á ti dẹbọra á ti dòṣà àkúnlẹ̀ bọ wò ó nǹkan ti dé o. ẹ̀gbọ́n mi mẹ́rin ká ya wèrè tálẹ́ bá a gbọ́ gbélé tá à ń sọ yìí ṣé máa believe àìsà èdè wood ó sọ̀rọ̀ kò tún wá sọ̀rọ̀ ó sọ Yorùbá ẹ̀gbọ́n mi ṣé nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé ẹ̀gbọ́n mi nìyẹn o nǹkan tí wà ń bẹ̀ yẹn o. ó ń ṣẹlẹ̀ fún gbogbo wa kò ń ṣẹ̀gbọ́n ẹ̀ nìkan ó ń ṣẹlẹ̀ sóhun ó ń ṣẹlẹ̀ sí wọn ṣẹlẹ̀ sí mi ó ṣẹlẹ̀ sí ìyàwó ẹ̀ wo nǹkan tó tóbi ni nǹkan tá a rọra ń sọ jẹ́jẹ́ yìí ó tóbi mi ò ní débẹ̀ mọ́. èmi ò ní débẹ̀ mọ́ kó má lọ jẹ́ pé ọjọ́ mi bá ọmọ yẹn kó má lọ gàyàn lọ́rùn lọ́kọ̀ máa pààyàn dànù. irọ́ o ẹ̀yin lè gbọ́n wa náà ok solution sí nǹkan tó wà ń lẹ́yìn sìn ta ló fẹ́ wà ẹ̀yin lè máa take responsibility ẹ̀. o tún rí yẹn sọ kí ló fẹ́ jẹ. ṣọ́ọ̀bù jẹ́ lóde wà lẹ́yìn àǹtí mi. bó bá jẹ́ wọn ló mọ̀ èmi ti jẹ kankan láàárọ̀ ẹ̀ èmi kàn pè ẹ́ ni pé kí n lè sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún ẹ máa wo ó sọ̀rọ̀ ẹ̀yin máa dé lẹ́gbọ́n wa ó sọ̀rọ̀. wonder èdè Ọlọ́run tó wá dórí TikTok wọ́n sọ the challenge èdè òjò performing wonder sọ Yorùbá ta ló kọ Yorùbá. mo rò fún olúwọjọ jẹun kan tó máa jẹun kíákíá kó máa lọ sùkúl. Mélòó ni mo ti sọ fún ẹ pé kó má máa pè mí ní mo rọrùn fọlùwà mọ́
Ọ̀ṣúndàlẹ̀ lórúkọ mi. Ìyẹn mi náà. Kò sí wàhálà tó kọ́ tó bá máa jẹ. Kò tí jẹun tán ni. Ó ṣe ń bi ni nìyẹn, wọ́n lọ́ ní gbẹ́nu dákẹ́ pé àwọn ò fẹ́ jẹ oúnjẹ rush. Kí ló dé? Òun ló ń dáadáa di ẹ̀ dúró tí kò fi wá sísàlẹ̀. Eat your food now, be fast. A ní o jẹun kíá. Ṣó wà okay? Ṣó wà okay? Lójú mi ló ti pariwo mọ́mọ́. Ó náà ṣe máa bá mi sọ̀rọ̀. Mo rọ̀. Ṣé dáre ṣe jẹun ni? Wọ́n sì ń jẹun jàre ọkọ mi. Ó ti pẹ́ tó ti ń jẹun náà. So what happened? Tí yẹn gbóná ni, you know how he is. Owó ti park lunch box. Oh. Sorry, it's okay. A lọ máa jẹ yòókù ní school. Ṣé bẹ́ẹ̀ ti park lunch box ẹ̀? Láti mi ṣubú. Ṣó wà okay ṣá tó ń pariwo mọ́mọ́ níwájú mi? Mo ní kó fẹ́ tẹsẹ̀ mọ́ rìn. Hey. Give me the lunch box, my friend. Hey! You don't speak at my son like that. Come and take your bag. What's the problem? Kí ló ṣe é? What is wrong with her nose? Ló máa ń ṣe kí ló wà sí? Má worry ntí ẹ. Wo? Òun náà ni mò ń wò yìí, dọ́kúmẹ́ǹtì yẹn ò sínú báàgì sẹ́. Do you know what? Jẹ́ kí n tún lọ wo inú ilé náà, kò sí ń bí. Ń bọ̀, jẹ́ kí n má cut ní sùúrù. Ẹ dúró ná. Ṣé bí màá ṣe máa wòran nìyí? Tí wọ́n máa fi orúkọ ọmọ máa pé mo fẹ́ Olúwa. Èmi dè máa wà lójú kan náà bí adágún omi. Kí n tiẹ̀ rí ọkùnrin propose sí mi gan-an. Kí ni àrídájú pé mo máa finú ṣoyún? Ládùúrú oyún tí mo ti ṣẹ́ fún mo fẹ́. Mo fẹ́ sọ mí di apẹ̀rẹ̀ àjàṣẹ́ kalẹ̀. Ó wá rò pé òun lè move on just like that. Mo fẹ́ mọ̀ pé àṣepamọ́ ló wà. Àṣegbé kan ò sí. Òun gan wá ti gbàgbé gbogbo nǹkan tó ṣe. Ṣùgbọ́n màá jẹ́ kó yé pé iyán ogún ọdún á sì máa jóni lọ́wọ́ fẹlifẹli. Talile, don't disturb me. Tí ẹ gbé kọ́. Let me try again. Yeah, hello. Hello. Ẹ̀yin olówó yìí ṣá. Ó fọ́ ìzẹ́bó ṣe tutù dọ́kàn. Ẹ jọ̀ọ́, ta ló ń sọ̀rọ̀ mi really get voice yẹn. Mi ò dẹ̀ ní nọ́mbà èèyàn tó ń bá mi sọ̀rọ̀. Ẹ̀yin olówó. Ẹ kì í pẹ́ gbàgbé èèyàn ṣá. Tí yóò bá ti wà relevant sí yín mọ́ báyìí, ẹ máa gbàgbé ẹ̀ ni. Ó dẹ̀ dá mi lójú pé èmi náà ti fìgbà kan jẹ́ priority yín rí o. Tẹ́ ẹ lè ṣaláì má gbọ́n mi lójúmọ́ kan. Anyways, Motilọ́lá ló ń sọ̀rọ̀. Àbí kí n hard sọ́ni mi sí? Motilọ́lá. Ó mọ ohun tó ṣẹlẹ̀ bí tí ẹ bá rò pé o lè mú fóònù ẹ kó o fi pè mí. And secondly, you know, I don't have this number. Yeah. Ṣé conscience ẹ̀ ti sáré ń disturb ẹni bẹ́ẹ̀? Ó ti bẹ̀rẹ̀ àwọn àṣà ẹni yẹn. You started again.
o ní ever rántí the good I ever did to you. Àbí wọ́n kọ́ ni? Ó tẹ́ ń ṣe wọ́n nìkan, gbogbo ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ṣe rí nìyẹn. Ní rántí kan dáadáa téèyàn ṣe. You just want to say, ojú tó ti mọ́. Kí lójú tó ti mọ́ ni o? Ṣé ń ráyé? Wọ́n ní tí wọ́n bá ṣe rere, ara kì í wà yá o. Anyways, family ńkọ́? Ìyàwó àtàwọn ọmọ ńkọ́? They're doing pretty good. My wife is fine. My son is good. Ìwọ náà ńkọ́? Báwo ni family ẹ? Wọ́n pa mí lẹ́rìn. Ọkọ ló bèrè bẹ́yẹn. Anyways, àwa ṣì single. It's okay. Jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp, okay? Because I was actually fixing up some files in front of me. Kí n tó gbé call ẹ. Wà á notice pé ìgbà tó kọ́kọ́ pé mi ò gbé call ẹ. So, and I need to submit these files as soon as possible. I work off for me can be 2 hours from this time. I'll listen on the phone, but pending that time, I'll chat on WhatsApp. Sure. Okay, what's the problem? I'm gonna expect a message. It's okay. Go take care. What's Lola? I'm getting there. I can't wait. Mo fẹ́ wàá gbà wàá fẹ́ la máa jẹ́ kó yé pé ọgbọ́n èèyàn ọkùnrin ń lẹ́ńlẹ́gbẹ̀ẹ́ tí àwọn obìnrin ni. Just look at you. Omotun. Yes, my baby. Oh, darling. You know I love you. I need some space. Oru ẹ mú mi. Oru ẹ ó mú mi. Tí bá tiẹ̀ ṣe nǹkan fún ẹ sọ fún mi, màá bẹ̀ ẹ́ pé kó má bínú. Ègbè ni fún ẹni tí a fi rán tí ó jẹ. Bẹ́ẹ̀ sì ni ègbè ni fún ẹni tí a fi rán tó ń jẹ. Ọdún wàràkàdé ó ṣe tó bẹ́ẹ̀ lọ rèé fojú rẹ̀ kò dé yọ́bí lọ́dún ní ọmọ ẹranko àgbọn àná bí ọmọ ìyọ́ká. Amúmere nínú ìran ìyẹn wípé kí ìdílé yìí pàápàá jùlọ ẹ̀yin sà wọ́n ní kí ẹ yẹra fún ìtíṣe ẹran àlégbà. Ẹ̀dùn tó ń jẹ ẹran àlégbà. Ẹran àlégbà ẹran ìgbẹ́ ní. Ọ̀yà òsínú tẹ̀ ń sọ o. Ẹran ọ̀gbẹ́ pátápátá. Ẹ má bínú. Ṣé rí especially Ọ̀yà ṣé ẹ ti jẹ apá Ọ̀yà tẹ́ ẹ bá fi mú ẹmu pásítọ̀ ẹ máa wà convince ó dùn. Àbá ó ní ká má jẹun ọ̀gbẹ́ tó sọ pé nínú ọ̀kan ló dùn ìkan ló dùn. No. I'm always thankful, mi ò believe pé Ọlọ́run lè fún mi ní irú family beat tí mo ní yìí. You are beautiful. You are adorable. Thank you, baby. Tí bá tún jẹ́ láti fẹ́ rí, kò ní jẹ́ kí n rí òun. Màá pé kò ní gbé fóònù. Ìmọ̀ ẹ rí. Àti ní kẹrẹ̀ náà, ìyàwó ẹ. Kí ni gbogbo tẹ̀ sọ? I don't understand you people. Ibo lẹ ti wá. Ìyàwó ẹ. Ìyàwó ta ni? Are you crazy? Kí lẹ ń sọ? Kí ni? Ṣé ti bá ti blow? Ibo lọ sí lónìí? What did you do this for? Ó kí èmi àti ẹbọ nínú frame. Ó dẹ̀ ní sórí rẹ̀. Every day we make decisions about what we wear and how we look. You see, these decisions help us to make the individuals we are. Oh, my love. The love of my life. Sorry, I forgot. Absolute love. The one that I dream of every night. The one that knows my weak point. The one we can have anything. No. You understand, right? You should listen to me. Passion. Listen to this over and over again. Emotion.
Betrayal of trust. This makes absolutely no sense. No single sense at all. Please stop coming here. Can I talk to you for a second? Don't try it. I'm trying to help you. Don't you dare! Atrocity. Calamity. Yes, this is the movie titled Trapped, from the stable of Olasco Films and Diva Gold. Trapped, a movie written and produced by Aluko Gold, Diva Gold, directed by Aziz Jadwade, packaged by Innocent Damilola, starring Aluko Gold, Diva Gold, Aziz Jadwade, Tunde Ola, Yetunde Odusi, Akeem Ogara, and many more in this movie, Trapped, subtitled in English, now showing on APATATV. Watch out for another fantastic movie titled Omaiboro. Trapped. Watch and be glad you did. What's Dari? Dari? Dari. Your city won't serve alone, Olu. We're interested. Dari. Irú oorun wo ló ń sùn wá lọ jẹun jèrè. Dari. 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 Yeah! Dari! Dari, kí ló ṣe? Yeah! Dari! 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 Yeah! Babe! Gedi, wọ́n ní kò gbóbi wá dá mi lóhùn! Gedi! 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 Wọ́n sí dáadáa. Tani? Èmi ni mẹ̀sáyà fún gbogbo àwọn ọmọ ènìyàn. Kí lẹ fẹ́ o? Torí kó ba lè jí náà ni mo ṣe yọjú sí yín. Ẹ káàbọ̀. Ó yá. Ẹ jọ̀ọ́, ẹ máa bọ̀, ẹ wá bá wa jí. Gedi. Gedi. Gedi! 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 Olúwa ṣe o. Sorry. Ọmọ kan ṣoṣo lọ́rùn. Gedi! Gedi! Ṣé sà? Ojú kòkòrò àìnítẹ́lọ́rùn òun ló fa gbogbo nǹkan yìí. Ẹ̀yin ayé, oúnjẹ mi dà. Bolu, you are here, you cannot even call me. How many times have I told you that I cannot give you my food? You are very, very stingy. Okay, I'm not going to eat your food. Let me just taste small. You want to taste it? Yes. You want to taste it? Yes. Okay, take. Well, this food is very, very sweet. Please, can I take it all? Okay, you can take it all. Thank you very much. What are you doing? Ìwà wọ̀bẹ̀ ayé ò tí kúrò lára ẹni. You won't do it again. Mo bóúnjẹ sílẹ̀ mú wọlé ló ti bẹ̀rẹ̀ sí jẹ oúnjẹ mi. Ṣé o tí ì jẹun ni?
Kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Ọ̀ní, kí ló mọ́ ń ṣe tẹ́ fi dákúnlẹ̀? Mo gbóúnjẹ sílẹ̀ ni mo kàn lọ sínú ilé lọ mú fáìtì máa fi dé mo ti bá tó ń jẹ oúnjẹ mi. Ojú oúnjẹ yẹn ṣẹ́yìn lẹ fún àbí ó gbé fún rẹ̀? Fúnra rẹ̀ ló wá ń jẹ ń bì. Bóyá ń jẹ́ lóye ń wẹ̀yìn bóyá mò ń bọ̀. Ẹ̀bẹ̀ tán ni. Nǹkan tó ṣẹlẹ̀ yìí kò tí tó nǹkan tẹ́ máa pariwo lé lórí náà. Yeah, because ṣé tí kò bá jẹun nílé ṣé ta ni kò ti lọ máa jẹun ni? But ṣé o realize pé mi mo bí ọmọ yìí? Yeah, I know. So mi ò lè bọ́ ọmọ mi wí. Dìde. Kó dìde. Ẹ jẹ́ ká fọ́mọ lóúnjẹ nínú ilé kó yó. Tó bá dé ta kò ní jọ́ lójú. Ọmọ tó ń jí oúnjẹ jẹ. Ṣé ìwọ ò tí ì fún lóúnjẹ tẹ́lẹ̀ ni? It's not a bad thing. Mi rí nǹkan tó burú nù nǹkan tó ṣe. Baby, go inside, my baby. Ẹ jẹ́ ká máa ní sùúrù. Má bóyá sọ fún ọmọ mi pé kó dìde iwájú mi. Kò bad. Nǹkan tó máa ń ṣe ò bad. Kọ́mọ mi máa disrespect mi. He's not disrespecting you, honey. Kò dáná mi láìkẹ́. Hey, but mo ti get it wrong now. Hey, okay, I know what to do. Yeah. Ẹni tó bá bí ọmọ ẹ̀ kó tọ́ dáadáa. Ṣé bàbá àti gbọ́? Ìyá mi wà tó jẹ́ wípé ojú kòkòrò òun ló gbàdàgbà. Ọmọ ẹ̀ ó máa jogún ẹ̀ lára ẹ̀. Ṣùgbọ́n. Bẹ́ẹ̀ tí mi kì í ṣojú kòkòrò. Bàbá, tàbá tún fẹ́ rí yín báwo la ṣe lè rí yín? Ẹ fẹ́ rí mi? Bẹ́ẹ̀ni sà. Ẹ fẹ́ rí mi? Bẹ́ẹ̀ni bàbá. Èèyàn tí ò bá níṣòro kò lè rí mi. Ẹ má gbàdúrà kẹ́ rí mi. Àti gbọ́ ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé. Wọ́n ti lọ. Jẹ́dí, Olúwa ó ṣé o. Olúwa ó ṣé o. Ọlọ́run tí ò jẹ́ fojú sunkún ọmọ Olúwa ó ṣé o. Jẹ́dí. Sorry. Babe. Yes, sweetheart. Kí ló ṣẹlẹ̀? Ọmọ mi, kí ló ṣẹlẹ̀? Dáre, mo kú ọ, Dáre. Ọmọ mi, hospital. Take care, hospital. Daddy, kí ló dé tẹ́ ẹ gbé mi? Ṣé ẹ rò bí amọ̀kú ni? Ọ̀gá ìgbé mi lẹ́jọ́. Ọmọ mi, ṣé dáadé ló wá ń pè lọ? Ìwọ gan ọkọ mi kí ló tó fi gbé tẹ́lẹ̀? Kí ló fi gbọ́ ọmọ mi? Kí ló ṣẹlẹ̀? Kí ló fi gbé náà ó dẹ sọ̀rọ̀? Dáre, ṣé nǹkan tó ń ṣe ṣó make sense? Kí ló dé? Má dàda díẹ̀ ló ń jàre. Dẹ́ lọ gbọ́ ọmọ fún mi lọ rẹ́ ìṣọ́sàlá. Kí gbogbo lè? Kí gbogbo lè? Ẹ ń confuse mi now. Kí gbogbo lè ṣe fẹ́ dàm lórí irú ni? Ẹ pẹ̀lẹ́ ọ̀gá. Ó máa pẹ̀lẹ́ ni. Wọ́n máa kí ẹ ni. Gbogbo bẹ́ẹ̀ rí. Ó dàbí skúl rẹ̀. Àparò òṣì. Idiot. Ìwọ náà ti gate now. Èmi mo ní kó o ṣí. Ó yẹ kí ẹ láàkáyè ti sọ fẹ́ pé mi ò jáde mọ́. Ti gate. Aláìní láàkáyè òṣì. Gbogbo ikọ̀ máa wà bí non-skulls. Miscreants. Wọ́n. Ẹ wá o, ẹ wá, gbogbo yẹn wá. Ṣé bí wọn náà á dẹ̀ sọ̀rọ̀, ṣé bí wọn ni bàbá ẹ̀, ṣé bí wọn ló bí ó dẹ̀ sọ̀rọ̀. Ìwọ ni pé èmi ni bàbá ẹ̀. Ìwọ kọ́ ni ìyá ẹ̀ ni. Ṣé bí wọn ni bàbá ẹ̀ bro code ṣe bẹ́ẹ̀ ẹ súnmọ́ra yín. Bro code ṣubú ni. Àbúmọ̀ wọ́n máa ń sọ pé ìyá ni wọ́n máa ń close mọ́jú ni lọ́mọ tó lo 9 months inú ẹ̀. Ṣé bí wọn lo lórí ilé sọ̀rọ̀ náà. Olórí wo nìyẹn? Take the lead. Ọmọ lo 9 months nínú ẹ̀ oṣù 9 ó tún mú ọmú ẹ̀ for 3 years. Ìwọ kọ́ ló mú sí ni. Kí ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Dọ́dọ́ fẹ́ sọ. Mọ́mí mi, dádì mi, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ, ẹ sọ, ìránṣẹ́ yín gbọ́.
Right on, Pastor. Ìránṣẹ́ ń gbọ́ dáhùn sọ̀rọ̀ jẹ́ kọ́rọ̀ dáṣà ká lẹ́nu ẹ̀. Má pariwo mọ́ mi. Ọmọ mi. Dáre ọkọ mi. Èwo ni dáre ọkọ mi? O dẹ̀ má ranjú mọ́ mi. Èmi kọ́ lọkọ ẹbí ni adáre ọmọ mi. O dẹ̀ má ṣe bẹ́ẹ̀. Ọ̀sùn dáre ọkọ mi jàre. Ọmọ mi jọ. Kí ni ẹ̀ṣẹ̀ tí èmi àti bàbá ẹ̀ tí a ṣe gangan tó fi wá rò pé kó máa dà wá ríboríbo ló kù fún ẹ? Àti kékeré ẹ̀ ló dẹ̀ ti máa ń hùwà ìwà tó ju ọjọ́ orí ẹ lọ. In fact, kí ni mò ń sọ gan? Àtinú oyún ni bébí àbí? Àtinú oyún ni ló máa ń ṣe àwọn strange things. Àwọn nǹkan tí kò kọjá òye wa. Bí magician. Imagine wọn nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀ ìsìn. Ó dédé dìbejì mọ́ mi lọ́wọ́. Ó di méjì láì ṣe pé mo bí ẹ níbejì. Ẹyọ kan ni mo bí. Báwo, how did we get here? Láì ṣe two-factor verification. You understand? Tó bá jẹ́ pé nǹkan kan wà tí èmi àti bàbá ẹ̀ tá a ṣe fún ẹ tó wá fẹ́ fi máa intentionally punish wa, ó dẹ̀ sọ fún wa ká tọrọ ìdáríjì. Ó ń dẹ́rù bà wá as it's going now. Kó má lọ di pé a máa lọ para wa sí ẹ lọ́rùn. Kó má lọ di orphan. Ó ní mo ṣe ní èmi àti bàbá ẹ̀ ká pè ẹ́ sí ìjókòó ká bá ẹ sọ̀rọ̀ nítùbínùbí ní òbí sí ọmọ. Jọ̀ọ́ má jẹ́ ká para wa, kò ní dáa kó dá wà sínú ayé ìjọ tó jọ lọ́jọ́. Ọkọ mi jọ, ìwọ náà sọ̀rọ̀ tí ẹ fi kún. Dáre ọkọ mi. Ọkọ ẹbí báwo náà, bíbí? Okay. Dáre ọmọ wa. Sórí, gbogbo nǹkan tí mọ́mí ẹ bá ẹ sọ yìí kò sí rọ́ńbẹ́ o. Bẹ́ẹ̀ni. Bó ṣe rí ni mọ́mí ẹ ṣe sọ yẹn gẹ́lẹ́. Sọ́mi ti yẹn ń sìn. Ṣó ti rí èmi tí ẹ fẹ́ try láti ṣọkọ ọkùnrin tẹ́lẹ̀. Kò lè wọ́. Àmọ́ ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ̀mí mi ò gbé mọ́. Ẹ̀mí wa ò gbé mọ́. Ìwọ náà máa wò ó. Ọjọ́ wo ló tún padà rí grandma nulẹ̀ yìí? N ò wá mọ̀. Torí tiẹ̀ náà ni grandma ò wá bímọ. Wọ́n ti bú yẹpẹ bíbá yìí, wọ́n ti bú dání, wọ́n ti lọ. Ẹ̀rù ẹ̀ ń bà grandma. Please, I beg you, in the name of God, mo fi títóbi Ọlọ́run ọba bẹ̀, please take it easy on us. Jọ̀ọ́, òun dẹ́rù bá wa ó pọ̀ jù. Ọwọ́ mi rè lókè. Èwo lọ́wọ́ tó tún gbé sókè láì ṣe area boys. Ló dé náà. Mo fẹ́ kó mọ̀ pa ti gbà fún mi. A gbà fún èmi àti ìyá àgbà fún ẹ. A ti mọ̀ pé alágbára ọmọ ni ẹ́. A gbà fún ẹ pátápátá. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tẹ́ jẹ́jẹ́ pẹ̀lú wa. Dẹ́ẹ̀dẹ́ mi là ọ́. Má jẹ̀rù bà wá mọ́. Ẹ̀rù ń bà wá jù. Àfi tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí ìyá ẹ ṣe sọ yẹn. Tó bá continue báyìí, a máa para wa sí ẹ lọ́rùn o. A para wa sí lọ́rùn. Mo fẹ́ kó mo bọ́ ṣe fíù ni àbí wò fíù bẹ́ẹ̀ ni. Ọmọ mi gbà èbúrẹ́ rẹ̀ jẹ́. Bá mi gbọ́wọ́ ẹ̀ sí. Bá mi bá gbọ́wọ́ ẹ̀ sí. It's okay. Take the èbúrẹ́. Take it. Take the èbúrẹ́. It's for you. Jọ̀wọ́ kọ́ mi, please. Mọ́mí mi, dádì mi, ẹ wo ọ̀rọ̀ yín yé mi. Kódà gbogbo nǹkan tó wà lọ́kàn yín tẹ́ ẹ tún fẹ́ sọ ó yé mi. Ẹ wo, mo wá láti wá ṣe yín lóore ni o. Mi ò wá láti wá ṣe yín ní ìjàmbá. Mo dẹ̀ wá láti wá yọ àwọn ọmọ aráyé kúrò nínú àjàgà tí wọ́n fi wọ́n sí. Ẹ wo, ọ̀rọ̀ mi kò lè yé yín sìn o. Tí àsìkò bá ti tó, ẹ máa mọ̀. Excuse me. Mo bí iná. Ṣùgbọ́n wípé ìgbà tá a bí ọmọ yìí, tá a fẹ́ ṣe ìsọmọ lórúkọ ẹ̀, ṣùgbọ́n pé ó yẹ kí mo bí inú wà lára orúkọ tá a sọmọ yìí.
Àjàlá tánà. Má jẹ́ kí mẹ́bí iná wà lára kẹta sọmọ yìí. Àtọ̀ ẹ̀kọ́ ló dọmọ. Ẹni mẹ́bí iná mẹ́bí iná. Ọlọ́run ló kúkú mọ nǹkan tó pọ̀ síyàn lára. Ọlọ́run ló mọ kí ni. Kí ni? Ìwọ kọ́ ló gbé ni. Ẹ ká tiẹ̀ wá gbà pé àtọ̀ mi ló dọmọ. Níbo làtọ̀ mi gbé fóṣù 9? Inú mi ni. Ta ni dispatch rider tó ti dìbò ọmọ ìwá sáyé? Èmi náà ni. Ká tiẹ̀ wá gbà pé mi ló rán ẹ níṣẹ́ ẹrú. Ẹ ṣé wo ò lè fi tọmọ jẹ ni? Ẹni tí bá fi tọmọ jẹ that means pé mo lọ máa mix àtọ̀ alátọ̀ ọmọ náà ni. Ṣé o fẹ́ kí n ṣe yẹn? Mi kú. O mọ̀ bóyá ìwọ sọ́tàn, o mọ̀ bóyá ìwọ ló bí. Mo ní mi ò mọ̀ bóyá mi mo bí bọ̀ mo tún wá rántí pé mi ni mo bí. Wọ́n exchange any word. Ṣé kí n sọ kíní kan fún ẹ? Kí ni? Mo ti ń suspect family yẹn tipẹ́tipẹ́. Yes, kò sí irú trait tọmọ yìí gbé nínú family wa. Ìgbà tí mo ti fẹ́ wá fẹ́ ni mo ti fúnra ńgbà tí mo kọ́kọ́ visit ilé yín lóko. Pé kí ni? Ṣé mo ṣe rí great grandmother ẹ̀? Orí párí wọn. Orí pé párí wọn ni párí ọmọ mi. Yes, your mother has the trait of a witch. That's your great grandmother. Òun rán mi lọlé nìyẹn àbí? Òun rán ẹ lọlé, mo rán ẹ létí bí ilé yín ṣe rí ni. Jẹ́ kí n sọ fún ẹ àǹtí ẹ tó máa ń wá síbí yẹn. Ṣé mo mọ̀ bóyá àǹtí àjẹ́ ni? Àǹtí mi àǹtí Jésù. Àǹtí Jésù wo? Àwọn ló máa ń níwèrè jù tá a bá lọ sí wardrobe wọn bẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ pé wọ́n lóòṣà kan tí wọ́n ń bọ. Ó lè jẹ́ pé wọ́n ní nǹkan tí wọ́n ń ta epo lé lórí nǹkan tó affect ọmọ mi nìyẹn. Ó mọ nǹkan tó ń sọ táǹtí mi bá ní òòṣà tó ń bọ wọ́n máa dojú kọ ọmọ yìí ni. Àní reason tí wọ́n fi wá mọ́ nìyẹn torí pé agbára tí wọ́n ń bọ ó ti affect ọmọ yìí jù. Ìdí tó ń fi wá kọ́ nìyẹn àwọn tẹ̀lé nǹkan tí Bíbélì sọ ni. Kí ni Bíbélì sọ? Gbẹ́nu lọ. Lásọ jam resist the devil ọmọ ẹni devil àánú ẹ̀ ṣe mí. Wọ́n lórí láyà ó fi ọwọ́ gbá èmi lẹ́nu inú ọkọ ẹ̀ tí ó bá ń jẹ́ pé ó ní super power tó wà nù ẹ̀ tó ń kàn kí ìwà tọ̀hún yẹn ó lè jẹ́ pé òun dìbò ni wàhálà ó lè jẹ́ pé jọ ń lọ mítìn ní àjọ máa fò lálẹ́ ni wàárí imú ẹ̀ bí mú aláboyún yẹn kò sí wàhálà. ẹ kó gbogbo ìyẹn tó wà nù mítìn yẹn sí mi lára kú mi ò lè fò di olú fífò tí mo fún láyé mi ní bá wọnú plane kí lè fẹ́ ṣe lọ bóyá olóró ìdílé tẹ̀ ń ṣe lọ́dọ̀ yín yes gbogbo àwọn tó wà fábìlì mi Jésù ni gbogbo wọn pè àtẹ̀mí fúnra mi Jésù ni. Ta ló tún ẹran tá a dè mọ́lẹ̀ tá ń tó gbéná wojú ẹkùn láì sáwó. Ẹ̀fún ni àbẹ́ẹ̀dì àǹjọ̀nú ni àbẹ́yàn agbára atẹ́gùn ló ń lò ní àfagbára wu. Ẹ̀fún ni àbẹ́ẹ̀dì. Àǹjọ̀nú ni àbẹ́ẹ̀yàn. Agbára omi lẹ̀ ń lò ní àbí agbára afẹ́fẹ́. Orí ti dàrú. Tó bá jẹ́ wípé ẹ lágbára lóòótọ́ ni ẹ ní máa béèrè jam question lọ́wọ́ mi. Tí kì bá ṣe wípé mọ́mì mi àti dádì mi ti bá mi sọ̀rọ̀ mi ò bá ní pé gbogbo ẹgbẹ́ yẹn kẹ́ gbiná sọnù. Rádaràda. Ìwọ kíní burúkú yìí ni ìwọ ló ń bẹnu ògò tó ń jẹ́ jìn ṣé wọ́n mọ̀ ni. Èmi ò mọ̀ o. Olórí kí ni ṣíṣe. Ẹ dá mi dá. Tí láì bá sì ti fẹ́ ga ju onírè lọ ìjà bẹ́ẹ̀ dá. Kò jù bẹ́ẹ̀ lọ. Ta ló rò pé o fẹ́ máa dúnkòkò mọ́ níwọ̀ ìkà yìí tó yẹ kí àwọn ọmọ aráyé sọ̀kò pa. Èmi iná ni mí ta ló fẹ́ gbéná wojú ẹkùn náà. Tó bá wá jẹ́ iná omi lèmi nítorí omi ló máa ń poró ná máa jẹ́ kó yé ẹ wípé ẹyọ kan ló gbé ìkòkò wọn gbódùn kó tó dẹbọra. Mo ti wá mọ nǹkan tó wà nínú ẹ ìjà èmi àti ẹ kì í ṣe ní.
You know, èmi kàn sọ fún pé mo máa ní hangout pẹ̀lú some of my old time friends. Oh, really? But me really specify bóyá ọkùnrin làwọn tí mo fẹ́ lọ bá o àbí obìnrin ni wọ́n. But ìyàwó ẹ̀ yìí, ó trust ẹ gan. That's cool. Tó bá jẹ́ pé ti trust me, you can say that over and over again. Ṣé bí àwọn mi ṣe trust me? Lèmi náà ṣe trust ẹ. You see, you don't worry. Ó fẹ́ kan tán ẹ. Ìwọ náà ká tó wé ká tó fọ́n sí o máa marry. Then you will understand better. Mo ti gbọ́ ẹ. Okay. In that case, meeting mi àti ẹ ṣì kọ̀ ẹ̀kọ́ ní wíkì ni. Ṣé bí ìyàwó ẹ trust ẹ? What is that? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tí meeting wa máa kẹ́kọ̀ọ́ sí? Why not? Kí ló dé? Kí la fẹ́ sọ tá a lè sọ bí báyìí ká dẹ̀ finalize ẹ̀? Finalize? Yes. Mo fẹ́. Hey, why are you talking this way? Ṣé o ti gbàgbé ni? Ọ̀rọ̀ tó bá gba alẹ́, a kì í sọ lọ́sàn-án ni. And ọ̀rọ̀ tó bá gba hotel, a lè ever láyé sọ ní lounge. Ọ̀rọ̀ tó bá gba hotel, a lè sọ ní lounge. Nǹkan tí mo sọ yìí náà. Mọ́tilọ́lá. Yeah. Ṣé o ti gbà wípé I'm a married man? So? Happily married. And apart from being married, have you forgotten that you're my ex? Hey. Mo fẹ́. Wọ́n sọ fún mi married man ni. Yes. Ó tí mi ò fọ́ náà, mo rí. Okay, married man. What's it going? What's this? Why are you shaking? Mr. Married Man, indeed. Kí ló dé tó fọ́ ọkàn mi bẹ́ẹ̀? Mo fẹ́, ṣé wọn náà rí? I'm a married man. Ṣé o sọ fún ìyàwó ẹ̀ ni? Pé mi nìkan ni mo rí point ẹ̀. Mo ṣọ́ pé kò mọ ibi tí mo tẹ̀ sí. Ìwọ ló tẹ bí last in your life mi. After many years, ó tún padà wá tẹ kíní. Don't do this now. Mo fẹ́. Sọ fún mi pé nǹkan tí wọ́n wájú ẹ̀ yìí ò miss ẹ̀. Mọ́tilọ́lá, it's okay. Mo mọ̀ pé miss mi. Mọ́tilọ́lá, it's okay. It's okay. Well, I'm finalize one nǹkan tá fẹ́ sọ later. Jẹ́ kí n pe waiter kí. Waiter? Let me sort the bills. Waiter! Why are you rushing? Why are you I'm not rushing. I don't just feel comfortable anymore. Yeah. But don't worry about the bills. My sort it. No, you don't bother. I'll sort it out. Minimum stay now. No worries, sir. Waiter! Má bínú. Ó wá bẹ́ẹ̀ ni o. Káàkiri náà ni. Ìwọ náà ṣáà mọ̀ pálájà pa ni mí. Kí n tó lọ sókè, kí n tó lọ sódò. Bá ti má fi máa délé báyìí, á ti rẹ̀ mí. Èmi ò ní fẹ́ yọjú sí yín. Tí mi ò bá yọjú sí yín, ta ni mo fẹ́ yọjú sí? Bá mi sọ fún ìyàwó mi àtọmọ mi pé mo máa yọjú sí yín láìpẹ́. Màá ṣàtúnṣe. Ṣàlàáfíà lọ́nà wà. Ìyàwó mi náà ńkọ́? Wọ́n má bínú jàre, àìsí nílé mi náà ni. Ṣọ́ra àwọn customers nìyẹn wàhálà wọn pọ̀. Wọ́n máa sọ yí pé èmi gangan làwọn fẹ́ kí n gbélùbọ́ fáwọn o. Èmi gangan làwọn fẹ́ kí n fáwọn gàrí o. Àwọn ọmọ tó wà ní ṣọ́ọ̀pù yẹn wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ kò ní da. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Rárá o. Ìgbà míì wà mo máa ń lọ́jọ́ 4-5 tábàlà oko àjàpá yẹn. Bẹ́ẹ̀ ni. Mi mọ̀ pé ó mọ ọlá Ọlọ́run náà ni. Ṣé o dẹ̀ mọ̀ pé ó yẹ kí n fojú tó? Má bínú. Bó jẹ́ kí n ta gbogbo àwọn ọjà tó wà lọ́wọ́ mi. Bóyá kí n tó lọ sí ìrìn mi, màá gbìyànjú. Bá mi kíyàwó mi dáadáa o. Ìwọ náà máa ṣe jẹ́jẹ́ o. Dà. Kí ni hùn nínú fóònù báyìí? Àǹtí mi, ẹ káàbọ̀. Níbo mo dágbére fún ẹ pé mò ń lọ? Ṣé ẹ̀yin kan lè báyàn kan sọ lórí fóònù tí pé ẹ travel ni? Ọ̀rọ̀ orí fóònù níbo nìyẹn gbà kàn? Àǹtí mi, ẹ travel. Láàárín èmi àti ẹ, mo mọ̀ pé mi ò travel. Bọ̀ láàárín ẹ tí mo bá sọ̀rọ̀, ṣó o mẹ́ni tí mo bá sọ̀rọ̀, mo travel. Ṣé mo mẹ́ni tẹ́ ń bá sọ̀rọ̀? Ṣé bẹ́ẹ̀ gbọ́n mi lẹ́ ń bá sọ̀rọ̀ lórí fóònù yẹn? Àti kí tún wá ní wàhálà ló kó rẹ̀ sí. Àǹtí mi, kò dáa o.
Èwo ni ò dá ń bẹ̀. Ẹ̀yin dẹ̀ lẹ́gbọ́n wa o. Ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ilé ẹ̀kẹ́ ṣe máa ṣe? Àǹtí mi kí ló tẹ̀yìn ò fi wà jẹ ẹyẹlé náà? Ẹyẹlé, ìjọ tí onílé bá ní jíjẹ, wọ́n jọ ń gbẹnu sí ni o. Ìjọ tí onílé wá ní mímu, wọ́n jọ ń mu ni o. Ìjọ tí problem bá dẹ̀ wá fún onílé náà, ẹyẹlé ò ní sá. Àǹtí mi kí ló tẹ̀yìn ṣe bí àdàbà? Yes! Àdàbà ní problem adé tó máa sá lọ, àdàbà kò gbọ́ nǹkan kan. Lójú ẹ̀ ń sìn, mo ti jọ àdàbò náà ní à ń kùngbẹ bí iná bá jó ẹyẹ oko ti fi rí fẹ́. Rárá o, tó yẹ pé mo máa ṣe bẹ́ẹ̀ ni àní máa sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ má ronú bẹ́ẹ̀. Èmi kọ́ ni mi ò fẹ́ lọ sílé àbúrò mi, ilé wọn ló ní kí n má wà. Bẹ́ẹ̀ ni. Àǹtí mi, kò yẹ kó máa lọ bẹ́ẹ̀, ó yẹ kẹ́ dúró tí wọ́n gbà ṣòro ni. Ìgbà ìpọ́njú làwọn ọmọ rẹ o. Kò ń ṣe pé mo dúró tí wọ́n nìkan, mo tún wà lẹ́yìn wọn bíi ké. Gbogbo ojúṣe tó yẹ kí n máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n, òun ni mò ń ṣe. Láti bílẹ̀ tí ń ṣe ojúṣe yín báyìí. Mi ò wá ṣe. Àǹtí mi, ẹ change o. Ìwọ náà change. Kán tó bí ọmọ yẹn, oníbẹ̀ ṣe máa ń lọ bẹ̀, ẹ máa ń lọ bẹ̀ dáadáa, ọtún máa ń mọ̀ o, tẹ máa ń gba tibítibí o. Ìgbà tó wá bí ọmọ tán, tọmọ wá ń pidán, tọmọ ń show style, ẹ wá sá. Àǹtí mi, Ọlọ́run, ẹ fọ́ọ̀nì gan o. Ẹ wo bí mo ṣe ń bọ̀, mo rí wòlíì o. Èmi dẹ̀ ti downplay gbogbo ẹ̀ fún wòlíì, mo ti play tape fún wọn pé wòlíì ẹ wá o. Bó ṣe ń ṣe wá leléyìí o, bóyá ń ṣẹlẹ̀ mí báyìí leléyìí o. Wòlíì dẹ̀ jẹ́ kí n sọ fún yín pé kẹ́ yọjú sáwọn. Ìyẹn dà. Sórí ti wòlíì tó sọ yìí, mo máa yọjú sí wòlíì. Eléyìí gan ló fi máa mọ̀ yín pé mo wà lẹ́yìn àbúrò mi bíi ké. Ẹ wà lẹ́yìn. Mo máa lọ yọjú sí wòlíì náà, solution dẹ̀ máa wà lórí gbogbo problem ta ní. Ìyẹn dà ju kó wá sọ yí pé kí n máa lọ síbi tí wọ́n ti fẹ́ rí mi lọ, kí n lọ gbọ́mọ lẹ̀ kí n gbájá kùn. Wọ́n ló mọ wàhálà tó ẹ dẹ̀ fi èwe bẹ́ẹ̀ yẹn. Ẹ wá dọ́dọ̀ àbúrò yín mọ́. Ẹ ní sákẹ́ ìgbà tó mọ̀ ń pidán. Tọmọ kọ́ lọ ń ṣó bí young fella. Mo dẹ̀ láìdíà. Ọlọ́run, mo lè gbésẹ̀ gbọ́n létí pé ẹ̀gbọ́n. Ẹ jẹ́ ká open tweet. Káwọn náà máa ṣe streaming. Thanks for the sub. WC the fucking chat. Àwọn Dangote, àwọn Dangote, àwọn Òṣèré, àwọn Amadonia, wọ́n máa tẹ́ sub. Àwọn Ramajago, àwọn Sùlá, àwọn máa gbowó. Ètò ọmọ ẹ̀kọ́ lọ́wọ́ is talent. Tá à ń sá fún yìí. Ọlọ́run, àwọn fi ṣeré pa. Àwọn máa trend iná. Ọlọ́run, idán burúkú. Tó yọ̀ sí ṣó o rójú ọjọ́ ni by this time o ṣì wà ń ta kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe ń ta lọ́sùn náà. ṣòrọ́rọ́ yìí inú mi ò dùn rárá inú mi ò dùn mi ò kàn fẹ́ sunkún lóru yìí mo ló sún mọ́ mi kí n sọ̀rọ̀ fún ẹ. kí ló ṣẹlẹ̀. kí ló ga ṣe tó fi jẹ́ pé ọmọ pa ẹ lọ́ọ́ fi tẹ̀ wọ́n lọ́rẹ̀ inú mi ò dùn rárá ó bà mí inú jẹ́ ni ó jẹ́ ẹ̀kọ́ tó yẹ kó bà mí inú jẹ́ ó gbọ́ mi jí lójú mi rí ó wá ní wọlé lọ sùn kí n fẹ́ lọ ṣe inú ilé. Wánú ṣé ìwọ ò mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ni gbogbo mọ́tò bọ̀gìnì tó ga ń lò tó ga ń ṣe yàrá yòló ṣòro pé ojú lásán ni. Wisdom. Don't leave me. ó ti yé mi. Ẹ pẹ̀lẹ́ o, ẹ kú àpérò. Ẹ wo gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ ní bíbá pátápátá ò ní mo gbọ́. Ìwọ yìí ò ń ṣe géètì ní bíbá yìí. Níwọ̀n tó yẹ kó ti dolówó tó yẹ kó ti dọ́lọ́là tó yẹ kó ti wà níbi tí àwọn olóríire wà òun á ṣe géètì ní bíbá yìí. Ẹbí ẹ kú púpọ̀ àwọn amáráyé tó da kádàrá ẹ̀ dání. èmi ò tiẹ̀ fọmọ́ ọ́nú lé yìí torí ọmọ kò lè wáyé kí bp mi kó ṣe kiri kó rise ọmọ kò lè jẹ́ kí ṣe kiri kó rise ẹ wo mo ti bẹ́ẹ̀ sọ ọ́ ní ọmọ ṣe géètì kiri. mo gbé. mo lọ sínú ilé ẹni máa ń kó ṣe géètì tó kọ́ mi. gàṣọ ọmọ Kwara bí ṣe ẹrú. ṣé wọ́n. I can't wait to say it. Rí wọn náà lélẹ̀
Wọ́n sọ fún mi pé stubborn tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n prove stubbornness. Ẹ̀rí, ó ti fọ́. Ó ti fọ́ sára. Mo sọ fún iná. Mo sọ fún pé ọgbọ́n èèyàn ọkùnrin kò tó ètè àwọn obìnrin. Ṣé wọn náà rí báyìí? Má worry, má ṣú ẹ lénìí. I'm waiting for you, Joe. I can't wait. Okay. Oh. It's okay. It's okay. Ìjẹ́ àná dùn mọ́ ewúro ẹlẹ́nu. Ó ti wá ń béèrè fún mi. Tí n bá dé fún sìn, ó máa dàbẹ́ ni pé mo fi ń ṣakọ. Ó máa dàbẹ́ ni pé mo láhùn. Bẹ́ẹ̀ kẹ́dẹ̀rẹ́, ọ̀fẹ́ la fún mi. Ọ̀fẹ́ nígbàlà. Ọ̀fẹ́ lọ́lọ́run fún mi. Yeah, come in. Sir. Oh, Bimbo. Yeah. Sir, the management asked you to bring all the files with you because they expected you to be done as of 30 minutes ago. Bimbo, there's a problem. Problem? O lè believe pé mo ti ṣetán pẹ̀lú gbogbo files lórí system mi. Okay. Kí n kàn save báyìí, the system mi ṣe shut down nìyẹn. Shut down? Honestly, mi ò mọ̀ pé kò sí ní power. I didn't know. Hey, that's another stress for you. Like, a whole lot of stress for you. Honestly, it's a whole lot of stress and I have to start all over again. Tó bá tẹ̀ wá jọ̀rọ̀ stress nsìn, ṣebí kò bá dáa. But management máa rò bí amú òfin ṣe falẹ̀. Don't worry, Jerry. I trust them. So they trust you. They know you can do better. This one is just delay, so they will understand. I trust them. Are you sure? I'm very sure, 100%. That's very good. So, ìwọ ni máa padà rán sí wọn. Okay. Tó máa bá mi ṣàlàyé fún wọn. Show me yẹn nsìn. Because tí n bá ní kí n lọ bá management nsìn, kí n máa ṣàlàyé, kí n tó lọ ṣàlàyé padà. I would have achieved a lot on my system. That's true. Do you understand? Please help me explain to them. Don't worry, I got you covered. I'll do that for you, sir. Thank you so much. All right, you're welcome. Oshegoni. Okay, please make sure you are doing it now, like right now. I will. All right. Oshe. All right, sir. Thank you so much. You're welcome, sir. Ha! Ọmọ burúkú fẹ́ kó bá mi. Kí ló ṣẹlẹ̀? Ha! Pẹ̀lú àwọn bọ̀lọ̀bọ̀lọ̀ tó ń send mi. Wọ́n yìí ti distract mi tán. Ọlọ́mọ àjẹkù jẹ́ kán lè bí kúrò níbi iṣẹ́. Ogun ti láìkó obìnrin ju ọwọ́ yìí. Kò dé wá ń ṣe pé mi láìkó obìnrin o. Ṣèbí tí èèyàn bá ṣiṣẹ́ níbi kan tó bá retire, a máa gba pension. At least eléyìí tó fẹ́ máa fún mi yìí, òun ni pension tí mo fẹ́ máa gbà lára ẹ̀. Kò dé wá ń sọ pé àjíjẹ ló máa ń dùn jù. Honey? Babe? Babe. Usually, I've been calling you for the past few seconds. Oh, the damn okay, oh, she anything. Kí ló ń wò? Sorry, my bad. Okay. Nǹkan tí àwọn management sent sínú mail mi,
Olukon was scary to me. You know, yes, I'm just here seated, thinking of how to go about it. Scary. Kini, what could that be? Kini kono? One name of the office in Cincinnati. Yes, as a matter of fact, one for me 20 minutes later the office. And in contact with the more distance to the surface. And time to traffic man one. So I don't even know how to go about it. Ṣé nǹkan tó wá ṣẹlẹ̀ nìyẹn tó fi jókòó gbàgbéra lọ? Mo ń try láti pè ẹ́ o down. You know what? Gbogbo eléyìí tó ń ṣàlàyé fún mi yìí, wá ti lọ sọ́fíìsì, wá ti ṣe nǹkan tó fẹ́ ṣe, wá ti padà wá sílé. Ọkọ mi ṣòwò nǹkan. Tètè máa lọ ńsìn máa bá ẹ gbàdúrà pé o ò ní kó traffic lọ́nà. Ó yá, àyúbọ̀ lọ́wọ́ ń yẹnu. Everything that you lay your hands upon will prosper. Yá gbàgbàgbà tètè máa lọ. Mi ti ń rò pé kí n fara nù ẹ̀ díẹ̀ lélẹ̀ ni. Baby, máa lọ sọ́fíìsì. Come, have a good day at work. Tètè máa lọ. Ma miss ẹ. I'll miss you. Make sure pé o pẹ́ lórí presentation àbí kí ló sọ pé o fẹ́ ṣe yẹn. Má pẹ́. Tó bá dé fẹ́ pẹ́ náà o lè pẹ́. Anyone tó bá wù ẹ́ kó ṣe. Just make sure that you do a great job. O ṣàfẹ́ kí n ṣiṣẹ́ kí n lè máa kó fún ẹ. Yes, na we'll go live in now, please. You know. Okay, babe. See you later. Tètè máa lọ, má jẹ́ kí traffic mú ẹ. It's okay. Then, boy, ó ti ń wá addicted mọ́ television jù. Yes, you need to cut down on his TV addiction. Mo ti gbọ́. Ṣó ti gbọ́ sí? Máa lọ, èmi máa tọ́mọ mi. Be going. That's good. Mi ní pẹ́. All right, kẹ́ tọ́jú lé. Má pẹ́ o. It's all right, no problem. Love you. I love you too, my man. All right. Sweetie, let's go. Pẹ̀lẹ́ ọkọ mi. Yeah, let's go and eat. Bó ló ń lọ? Hey, Diva. Daddy. Dari, kí ló ṣẹlẹ̀? Níbo lẹ ń lọ? Dari, kí ló mean? Ó ṣàgbọ́gbà tí mò ń dágbére fún mọ́mí ẹ̀ wípé mo ní very important assignment láti carry out lọ́fíìsì lẹ́nu. Daddy. Honestly, níbo lẹ ń lọ? Dari, kí ló mean? Kí ló dé tí Ajayi fẹ́ padà sí ìdí èbí ẹ̀? Ẹ lọ sọ́dọ̀ ex yín àbí? Nǹkan tó kàn dùn mí ni wípé ikú lẹ fi ń ṣeré yẹn o. Ó kọ́ fẹ́ da àárín ẹ̀yin àti mọ́mì mi rú ni. So go there at your own risk. I should go there at my own risk. Yes, go there at your own risk. Olùkọ́ àgbà. Kí lẹ wá advice kí n ṣe ń sìn? Good boy. Forward march. Good boy. Forward march. Yes, yeah, good boy. Forward march. It's okay. It's okay. Bó bá ó pa, bó bá ó bulẹ̀. Ẹ kú lé o. Olówó orí mi. Ìyàwó ẹ̀. Bóòni. Dáadáa ni. Àdúpẹ́ fọlọ́. Bá mi ẹ káàbọ̀. Bóòni. Jẹ́ kí mi lọ sókè kí n lọ wẹ̀. Ó rẹ̀ mí kí n padà wá jẹun. Àbí ẹ̀ tí dáná ni? Ṣe ni dáná, wá ti dáná. Mo jẹ́rìí ẹ̀. Èmi sí rẹ̀. Bá mi. Kò bá dára kí wá nǹkan tí ò sùn. Nítorí bó ṣe lè wù yín kẹ́ gbìyànjú tó, ẹ ò lè rí nǹkan tẹ́ ń wá. Ìrèmídé, kí ni nǹkan tó sọnù tí mò ń wá tí mi lè rí? Ìrèmídé, kí ni nǹkan tí ò sọnù tí bàbá ń wá káàkiri? Màámi, ẹ má dá sọ̀rọ̀ tó wà nílé. Ó yé bàbá mi dáadáa. Ó yé ọmọ tó ń sunkún. Ó dẹ̀ yé ìyá rẹ̀ tó ń rẹ̀. Òun ni ó sọ ibi tá.
ajé o ògbè ìtura mo pè ògbè ìtura o ti gbóúnjẹ dé o àwọn ìyá mi ti mọ orúkọ ìyá ẹ. My name is Lanre Adam. Ṣé orúkọ ẹ ló wà nínú 1,000 naira àbí orúkọ ẹ náà fi ń gbowó ní Central Bank? Ìwọ ẹ máa wọ ọmọ ẹ lẹ́sà ẹ máa wọ ọmọ ọgbẹ́ni ó máa gọ́ mi àdì ó máa gọ́ mi. a fẹ́ ìkejì ẹ̀ ń sìn ó kó wá bá kejì ẹ̀ dandan ṣọ́ràn yàn ni. Kí ló ń ṣẹlẹ̀? Ṣàlàyé fún mi. Kò ní lè ṣàlàyé olórí burúkú ni. A ní mo sọ fún yín sẹ́, ṣe ni nínú ilé 3 sàn 10 sàn 100 sàn ó ṣe ṣe nìyẹn. Àbí òbá tó bàbá olómi ṣíríṣírí. sọ fún sèpé kúrò nínú ilé and I'm not joking. Can you just hear yourself? Ṣùgbọ́n rubbish tó ń spill jáde lẹ́nu. Ọ̀pá mi bẹ́ẹ̀ni. Má ṣe péré ọmọ kí nǹkan tó ń ṣe mọ̀ ọ̀dà. Kí ló wá ṣe lọ́fíìsì ọkọ mi? Wọlé kó lọ fojú ara ẹ rí. Mo ti send proposal yẹn sáwọn pípò yẹn mo dẹ̀ ti bá manager àwọn sọ. Àjọ máa ń gbé nǹkan sí nǹkan ni. Ó fún igba rúmọlẹ̀ ń dọ́là àbí kí lélẹ́yìn. Kí ló dé tó sọ fún mi pé gbèjì ni? Láre, ó ṣe nǹkan téèyàn máa fi pamọ́. If I can have you, Taiwo, nobody, even my twin sister, she can never have you. Lójú àláyà mi. Ọkọ tèmi ni kó lè jẹ́ ọkọ wa láéláé. Ẹ̀yin aráàbà ọkọ̀ ìlú kádàrá ti ń lọ o. Ẹ jẹ́ lọ ìlú kádàrá mò ń lọ. kì í ṣe wò. Ẹ jọ̀ọ́ ọ̀dọ̀ owó ni mò ń lọ. owó. Arábìnrin àwa gangan ni olùfọkàntọ́ o àwa la lè tọ́ ọ sọ́nà ibi tí oríire rẹ wà. Wá ìrànlọ́wọ́ lọ́nà. Bẹ́ẹ̀ ni nítorí pé omi là ń kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn. Nígbà míì olùrànlọ́wọ́ àti olóore wọ́n lè wà lọ́kùnrin wọ́n lè wà lóbìnrin. Á jẹ́ wípé nǹkan tí ò jẹ́ kí iṣẹ́ mú mi dọ́dọ̀ yín nìyí. Ìrégbè bọ́ lọ́dọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni. Ṣé wò mọ̀ pé ìrégbè afọ́jú ẹni ṣòfò ni wọ́n bọ́ ọba ìsunrun ìṣẹ́jú kan oorun ọdún 12 ló ti sun. Kí ló dé? A kì í sáré kọjá àmọ̀nà ẹni èmi ni àmọ̀nà rẹ̀. Sórí ìrégbè kínní àti ìkejì rẹ̀ irinṣẹ́ ẹ̀dádúró ni wọ́n, ìfàsẹ́yìn ìdénímọ́lẹ̀ sójú kan wọ́n lè sọ ìrìn àjò ọjọ́ kan di 30 ọdún mọ́ ọ lọ́wọ́ bó o bá ṣọ́ra wọ́n á tún yẹ̀mí ìrẹ́lẹ̀ sórí ìrìn àjò náà. Kí èèyàn tó dé ibi ìṣeré rẹ̀ ó di dandan kó ṣiṣẹ́ kó sì ní ìgbìyànjú. Ṣé bí wọ́n lolóòfẹ́ bá mi ní nǹkan kan pọ̀ mọ́? Èmi. Bẹ́ẹ̀ ni, nígbà wo? Ṣé o ti wá rí wípé fúnra ara rẹ̀ ó fi ọwọ́ ara rẹ̀ ti àlùbáríkà dà? Ṣóhun lọ́mọ aráyé o. Mo ní bó bá o pa bó bá o bù lẹ́sẹ̀. Ṣóhun lọ́mọ aráyé. Wọ́n ṣe inú níbí ni. Wọ́n ṣe inú níbí ni. Wọ́n ṣe inú níbí ni sọ́kàn ẹni. Mo ní wọ́n ṣe inú níbí ni. Wọ́n ṣe inú níbí ni. Wọ́n ṣe inú níbí ni láláì ṣe wọ́n o.